Ẹ káàbọ̀ sórí ìkànnì ohun tó ń ṣẹlẹ̀ níbi tá a ti láǹfààní láti máa sọ ìròyìn tó jẹ́ ojúlówó gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe mọ̀ wípé a ò ní sọ ohun tí kìí ṣe òtítọ́ lórí ìkànnì yìí. Ẹ bá mi subscribe, ẹ bá mi like, ẹ comment, ẹ bá mi pín káàkiri, ẹ wá nǹkan fìdílé kí ẹ wo fídíò yìí. Kọ́lọ́gọ́ gbà wá o. Àṣẹ o. Kò bá ìrìn lágbèjì wa bọ̀ olúwa wà pẹ̀lú yìí. Ẹ jẹ́ ká máa jó ká máa yọ̀. Dájú ká máa jó ká máa yọ̀. Ọlọ́run ti gbọ́gbọ̀ fún Sunday, Ọlọ́run ti gbọ́gbọ̀ fún ọ̀lẹ́ wa. Ẹ̀jọ̀ ẹ kò máa yọ̀, ẹ fi gà nílẹ̀, ẹ jẹ́ kó máa ṣe wèrè, orí ẹ̀ ti dàrú, ẹ ṣàfùlẹ̀. Mo rí kan tí ọ̀nà òfìfẹ́ ṣe lédìí ní àjèrò. Ní ìjèrò. Bàbá yẹn try, mo like bó ṣe wá, mo wá fọ́ọ̀nì náà pẹ̀lú yọ́mà yẹn ní òfìfẹ́ yẹn, Ọlọ́run gbọ́. He's a very, very, very talented king, Ọlọ́run. Olúwa wà pẹ̀lú gbogbo yín, Ọlọ́run á dá gbogbo yín sí o. Ẹ ṣeun gan. Ẹ wo ọmọ tí ẹ ń sọ èdè òyìnbó, àwọn ọmọ èbó rèé o. Gbogbo ẹ̀yin tẹ́ bí ọmọ tẹnika ọmọ yín máa sọ èdè èbó, àwọn ọmọ èbó ni o. Àwọn ọmọ èbó náà sọ lábẹ́ igi òrombó lágbé ṣe wá. Mo ń pè yín pé mí náà wà náà láàyè o. Ìyá ẹ ṣeun ojúkẹ́ máa mi. Mo ń gbádùn yín o. Mo láìpẹ́ wáta ń bí yín yìí o. Nígbà tẹ̀ ń tú bí ejò ní United Nations, èmi ni mo tẹ̀lé yín o tí mo gbé sí kàdá ní o. Ẹ ṣe máa ojúkẹ́ máa. A máa dúpẹ́ lórí wọn ní lágbára Ọlọ́run. Ẹ má dá wọn tí wọ́n ń ya wèrè yẹn, ẹ má dá wọn lóhùn o, ẹ fi wọ́n lẹ̀ sáyé wa rárá. Àwọn tó ń ya wèrè. Ìbára ń ta àwọn. Ẹ ṣe wà. Ẹ jẹ́ kó ọ̀sọ́run lágbára Ọlọ́run, gbogbo wa la máa lọ, léèlú wa máa dá lágbára Ọlọ́run, lágbára Èdùmàrè. Ẹ má dá, à ń kọ kọ́mẹ́ǹtì lọ. Àdákẹ́. Ẹ ṣe gbọ̀ngàn ojú kan náà bá mi kọ kọ́mẹ́ǹtì. Kò dúró sójú kan, ó ń lọ ni. Afẹ́ bẹ́ẹ̀ kó máa gún ọ̀sọ́run. Ẹ ṣe gbogbo gbà, ẹ ní fọmọṣẹ, ẹ ní fọkọṣẹ lágbára Ọlọ́run, ayé yóò máa dá sí ni. Nọ́mbà 1. Nọ́mbà 1 ni o. Ẹ jọ kí gbogbo gbà náà fún àdúrà ràn yín lọ́wọ́. Ọlọ́run dẹ̀ ń bá yín ṣe, ó dẹ̀ ń bọ́ sí, á dẹ̀ máa bọ́ sí fún yín títí dọ̀tọ̀ alẹ́ ní àjọ máa lọ lé lọ́dún. Àṣẹ o, àṣẹ Èdùmàrè, àṣẹ. Yes ma, ẹ ṣe gan, ẹ kú gbogbo gbà o. Ẹnìkan ní can you imagine òyìnbó? Àwọn ọmọ à ń sọ fún yín pé wọ́n sọ pé Yorùbá ló máa ní gbogbo àgbáyé. Yorùbá ló máa ní ẹni ọṣẹ ìjàwó orúkọ àbùdù sóńgúnú, àbùdù kúlíkúlí, àbùdù tó ń kú à. Àwọn èèbó náà kọ lábẹ́ igi òrombó yìí. Ibẹ̀ la gbé ṣe wà. Ìgbàlódún ara wa ya lábẹ́ igi òrombó. Ó yá wọ́n ní tíṣọ̀wá yìí tó bá mú yẹ́ẹ̀sì wọ́n ní kẹ́ bá wa kọ 1. Wọ́n ní tíṣọ̀wá yìí bá mú yẹ́ẹ̀sì ẹ̀wọ̀n báyẹn máa ń ṣe ẹ bá wa kọ 1 o. Tó bá mú no ẹ bá wa kọ 2. Àwọn ọmọ èbó náà ń kọ lábẹ́ igi òun bá wa gbóhùn sókè ní dààmú. Ẹ̀lú ẹ pé tòun. Ẹ kú dédé àsìkò yìí o, a dúpẹ́ o, ẹ káàbọ̀ o. Ẹ ra mà. Ẹ ṣeun. Ẹ pé tòun, àdúrà wa kú gbà. Ṣé rí Yorùbá wuyì? Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn MS Bàbá. Ọlọ́run ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò fojú hàn ó ti fojú hàn. Gbogbo ẹ̀yin ṣe rí ẹ bá wo prógráàmù wọn, wọ́n á máa sọ nǹkan kan, wọ́n á tún máa fi oríṣiríṣi búra pẹ̀lú. Wọ́n wá ní ẹ pé àwọn ará bíi ẹni pé wọ́n challenge wa. Ìjẹ́ tẹ̀yìn ti ń rí challenge yẹn, ìjẹ́ ẹ̀rí pé omi tán lẹ́yìn ẹja àwọn ará bíi. Bẹ́ẹ̀ni. Ìjẹ́ yìí rí wọn iyì wo ló wà lára wọn mọ́. Ẹ jẹ́ àkọ́kọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ṣé rí Tinubu lágbára Ọlọ́run èyí tó tiẹ̀ tún ṣe fún wa lórí ọ̀rọ̀ Kwara yìí, èmi ò lè mọ oore tó ṣe fún mi. Gbogbo nǹkan tó ń ní wọn lára, tó ń bá wọn jà, tó ń kó sì bá wọn, gbogbo èyí tí Tinubu fẹ́ ṣe yìí,
Ọlọ́run máa bá wa gba gbogbo ẹ̀tàn lọ́wọ́ wọn ojú wọn wá já délẹ̀délẹ̀ ṣé rí ẹ má jẹ́ ká parọ́ tanra wa wọ́n ti fi ẹ̀sìn yìí dá wa rú wọ́n ti fi kó bá wa pọ̀ àgbákò ẹ̀sìn ni àgbákò wọ́n ti fi ṣèkà fún wa àgbákò wọ́n ti bà tàwọn èèyàn jẹ́ wọ́n ń rún wa àwọn bàbá wa sùn wà láì wọ́n sùn wọ́n nífẹ̀ẹ́ ni ẹgbẹ́ sáwọn bàbá wa sùn ni wọ́n ìfẹ́ kìfẹ́ lélẹ̀ Ọlọ́run ìfẹ́ kìfẹ́ ni I understand. ẹ lọ wo wọ́n ń pe orúkọ ká máa jẹ́ kọ́kọ́rọ́ àga ẹlòmíín jẹ́ òkúta ajára ń ṣe òkúta ló ń jẹ́. ẹ̀yin ni Ní Sura Rula. títà kan náà ṣe fún wa yìí kéèyàn wọ ọmọ èèyàn ẹgbẹ́ ṣùṣù wá lóun ta kùránù lé wa lórí kó tún máa wá ní kọ́kọ́rọ́ òkúta kíní kan ní ká máa jẹ́. Mustapha kan béèrè question kan lọ́wọ́ yín ọ̀rọ̀ ńlá ni ms bàbá ni mo ti kọ́kọ́ gbọ́ kíní yẹn pé kí ló ń jẹ́ ẹjọ́ àlọ́fárí ṣe bíbí kan náà ń kó irun abẹ́ irun gbogbo ẹ̀ tá à ń tán fá ní mẹ́ta. ẹdùnà kíní yẹn ẹjọ́ tó lọ́nà kò yé mi ẹ̀yin èèyàn wa. Ibo ni kíní yẹn àwọn èèyàn wa tó ń lọ sí hajj tó bá ti dé hajj wọ́n á gba irun abẹ́ wọn wọ́n á gba irun abíyá wọn wọ́n á gba irun orí wọn. Ibo náà ń kó àwọn ọrùn yẹn sí. gbogbo èèyàn tó ń kú ní Mẹ́kà ẹ béèrè pé báwo náà ṣe ń ṣètò wọn. Kò sí bẹ́yàn ṣe lè lówó tó wọn nígbà tẹ́gbẹ́ wọn á lọ lọ́bì kan lọ́dún ta lọ bẹ Ọlọ́run ta là ń sìn. Ẹ gbọ́ pé èèyàn 50 ti kú o èèyàn 50 kẹ̀ 2,000 something ló kú ṣé láti àdúrà òṣèlè ń lu yẹn mọ́ ni. Ẹ má jà máa tanra wa ẹ wo ẹni tọ́lọ́run bá ti mú bọ́ nínú ẹ̀sìn yẹn Ọlọ́run ti kó yọ pátápátá. Ṣé wà kí à ń tọ́ra wa ní jàre Ọlọ́run ló rorò tó yẹn ni. Níjọ́ tèmi ti gbàgbé ẹ̀ mọ́ láyé mi tuntun nítumọ̀ sí. Kí ló dé? Mo gbogbo ó dẹ̀ ṣe gbogbo kìíní yẹn wọ́n kàn ṣe yánmayàmá. Ẹ lọ wo ní ayé wọn kò kí ń lójútùú. Ìgbẹ̀yìn wọn ẹ lọ wo ayé wọn jákujàku ni. Ìdọ̀tí onídọ̀tí olóòórùn ni wọ́n. I'm telling you the truth. Wọ́n á parọ́, wọ́n á lu obìnrin jìbìtì. Wọ́n ṣe kinní kan gbogbo ẹ̀ náà máa ṣe bọ́yì máa bọ́mọ lọ́mọ sùn náà wá káàkiri kò sọ́pọlọ kankan ọpọlọ jìbìtì ni. Ẹ wá wò ó sìn gbogbo àṣírí wọn tó wá ń tún sí ìṣe ló wá dàgbà tí ẹ pé wọ́n ṣí táàpù àṣírí lẹ̀. Èèyàn mélòó ló nígbàgbọ́ nú wọn mọ́ sìn. À ń tanra wa ní Ọlọ́run bá wọn yanjú ẹ̀ àwọn wèrè tó bá yá wọn ò ní rẹ́ yẹ ń bẹ̀ mọ́. Ẹ̀rí ẹ̀mẹ́jẹ́ kan máa bá lọ bọ́ṣe ẹ̀rẹ́ tẹ̀ ẹ̀rí bọ́ṣe bọ́ sínú ọdún ẹ̀tẹ̀ bọ́ yìí wáyé. Wọ́n ti tẹ̀. Gbogbo ayé wa ń padà sílé. Àwọn orúmọlẹ̀ náà jí dìde. Èmi rẹ́ni tó sọ pé òun lọ change gbogbo orúkọ ọmọ òun padà. Èmi kan fẹ́ change orúkọ mi. Láwọn orúkọ jákujàku kọ́kọ́rọ́ òkúta. Mustapha hospital. Ṣé ẹni tó ní ká máa sin Ọlọ́run tó ní Ọlọ́run ló ní kó tó mú kinní ìwá fún wa. Ọlọ́run ló ní ṣé Ọlọ́run náà ló wá ní kẹ́ máa pèèyàn lórúkọ nǹkan burúkú èyí dẹ̀ ń jẹ́ orúkọ gidi. Ní Sura Rula Mustapha hospital ajára òkúta. Ọlọ́run á mú wọn o. Ọlọ́run á mú wọn ṣe Èdùmàrè. Ẹ jọ ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ gbogbo ọmọ Yorùbá ẹ kọ́ àwọn ọmọ yín ní Yorùbá o. Àwọn fídíò tẹ̀ ń wo yìí àwọn nǹkan tá à ń wo yìí ó máa padà ṣẹ o. Ó máa padà ṣe kó máa yẹ kó máa àwọn kan máa wá dé lọ́la máa ní àwọn wo ni Yorùbá àwọn eléyà wá bọ́ta wípé Yorùbá làwọn tẹ́ bá wá ní ẹ sọ Yorùbá ilẹ̀ tá à ń jà sí ìnísìn ẹlẹ́yìn ni Yorùbá ẹláwọn àwọn eléyìí tó pa àwọn ni Yorùbá tó bá ní ìyá ìwà bọ́ta tí àwọn ọmọ Yorùbá bọ́ta tó wá ní làbẹ́ igi òrombó ibẹ̀ la gbé ṣeré wa inú wa dùn ara wa yá làbẹ́ igi òrombó tó bá ní káwọn ọmọ tiwa kọ́ púpù fún àwọn ìjẹ́ Yorùbá tán ní yóò mẹ́ agádà mẹ́ ìsìnkọ́nà mẹ́ agádà wọ́n mẹ́ ta ló nílẹ̀ ṣé mẹ́ ń ló nílẹ̀ ni àbáwọn ọmọ tí wọ́n ń kọ làbẹ́ igi òrombó China àbí India ló ń kọ́mọ ní school ló ń kọ́mọ ní Yorùbá nílùú táwa yìí o India ló ń ká ọmọ wa ní Yorùbá àwọn tèmi ò sí mẹ́kọ́ta àwọn tèmi gbọ́ Yorùbá India ló ń kọ́mọ ní Yorùbá nílùú táwa yìí o thousands of dollars tẹ̀ náà ń gbà ẹ jí o Yorùbá wuyì mo wí tèmi ká pé kọ́lẹ̀ ẹ̀yọ̀ kan sí pé wọ́n á play fídíò mo ní fídíò bàbá kan tí mo fẹ́ play nínú bí
bàbá yẹn mo fẹ́ play fídíò bàbá yẹn tó tọ́ ni tó bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ọmọ tiwa tó ní ayé Yorùbá tó ní àgánà men ìṣẹ̀lẹ̀ men ìgbónagbóná men àgànàgànà men tọ̀ àwọn lọ nìyẹn o. ẹ kálẹ́ mà. ẹ ṣeun wọ́n ní kí báwọn play ẹni sùn yẹ bàbá mi kí báwọn play fídíò. ẹ kú iṣẹ́ dáadáa. àsìkò oríire tó ní. a kú oríire ni o ó lágbára ó láòdù o. bàbá akí Sunday Igboho. ó láòdù o. àti gbogbo àwọn Ọọ̀ni àtàwọn bá ti fà á já o. nílẹ̀ Yorùbá. Ọọ̀ni àtàwọn bá ti fà á já. látòrí bàbá wa Ọọ̀ni. gbogbo àwọn bàbá wa Ìjẹ̀rò. gbogbo àwọn ọba wa pátápátá tí wọ́n lọ bẹ̀ àtàwọn ọba gidi tí wọ́n ojúlówó ọmọkọ Yorùbá náà náà ráàyè lọ síbẹ̀. bẹ́ẹ̀ ni àdá ọ̀nì káwọn lágbára Ọlọ́run ẹnu wọn gbò fún wa o lágbára Ọlọ́run àdúpẹ́ fọ́lọ́run bàbá akí Sunday Igboho ẹ borí ọ̀tá yín o lágbára Ọlọ́run ẹ̀mí yóò gbọ́ gbogbo àwọn ọ̀tá yín pátápátá ojú ayé yín báyìí ní ìjàmbá ó ṣe máa dé bá wọn ikú òjijì yóò máa mú wọn lọ láti wákàtí ọ̀wọ̀ yìí lọ ní lágbára Ọlọ́run torí gbogbo wọn pátápátá ọmọ àlè ni wọn tí wọn bá ké sí ọmọ àlè ni wọn ò ní máa dojú ìjà kọ ẹni tó fẹ́ ẹni tọ́lọ́run gbà fún tó fẹ́ gba wọn náà rẹ̀ kalẹ̀ so agídí ọ̀hún gan òtẹ wa lérí fi ṣe gan ká tó wá ń tẹ̀lé pọ́lọ́ ọlọ́run òfin rán ọ̀rọ̀ kan náà ọ̀rọ̀ tó bá sọ lónìí lọ́sọ lọ́la lọ́sọ lọ́tọ̀ọ́la lọ́mọ sọ lójoojúmọ́. à ń strategize lọ́wọ́ ni. à ń strategize. ọ̀sàmọ̀ tún ọ̀rọ̀ kan sọ lójoojúmọ́ pé ẹni tí wọ́n pa ní wá ọba náà ṣe ọ sọ̀rọ̀ ọ fẹnu jáwáyà kan pé kí lọ mọ́ dojúkogún ọba ló máa ń sígun fún ààrẹ ọba ó ní sígun fún ààrẹ ọ̀pọ̀ sígun fún ọ ókè náà ìgbà tó bọ̀ wá sígun fún ọ tó mọ̀ pé wọ́n láyà rẹ̀ ẹni tó bọ̀ wá sígun fún tóun ti dàyà fún rẹ̀ láìsọ̀wọ́ ọba bẹ̀ ókè kí ló wá fà á kí nìkan tó fà tó fi àtàkì rẹ̀. ẹ jẹ́ kó máa àtàkì kó máa lọ sókè sí. kí ló dé tó fi àtàkì rẹ̀. àní kó máa àtàkì àdìsàkádìsà máa lò òkè. ṣé bàbá akí Sunday Igboho lè ṣe yìí ṣé àwọn ọba ni wọ́n sígun fún wọn tèmi ń gbà táwọn ọba rí pé eléyìí ọ̀kájú rẹ̀ tó bá ṣe pé rúgbé jáde bàbá akí Sunday Igboho gbé yìí tó bá ṣe pé wọ́n lọ gbé láti ilẹ̀ ni gbogbo wa tá à ń sọ̀rọ̀ pátápátá gbogbo àwọn ẹran Yorùbá tá a wà ní gbogbo àgbáyé pátápátá gbogbo bẹ́ẹ̀ náà láti tù wọn náà lẹ́yìn. ṣùgbọ́n pariwo ẹni tí Yorùbá kò bá ní wá ẹni tí Yorùbá ò ṣe kú pa ní wá Yorùbá ò ṣe gbìjà ó kẹ́nà ẹ tí wàá gbìjà wa bẹ́ẹ̀ ní ìṣe yìí kí wàá ní ìṣòro rẹ kí ní ìṣòro rẹ tó òfin lọ́rùn lẹ̀ nígbà tí wò lè ṣe àbí ṣe kí bàbá akí Sunday Igboho kí wọ́n tó bẹ̀rẹ̀ gbèsè tí wọ́n gbé yìí ní ìṣe yìí sẹ́ni ẹ̀tọ́ tí wọ́n lẹ́yìn kò sẹ́ni ẹ̀tọ́ tó tí wọ́n lẹ́yìn. agídí ni o ọmọ líle lọ́lọ́yè o. bàbá ìjà wa ẹran Yorùbá ní bàbá yìí gbé ìjà wa ni wọ́n gbé tí ìjà tó ṣẹlẹ̀ sí wọn tí wọ́n fi bẹ́ẹ̀ lọ pa ọ̀tá wọn mọ́lé tí wọ́n fi bà gbogbo dúkìá wọn jẹ́ gbogbo àwọn bàbá wa bọ́dà wa tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ kọ́lọ́ ọ̀bọ nìkan lọ́jọ́ òní kọ́bá wa pẹ̀tù sáà mọ̀lẹ́bí wọn nínú kọ́bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀ kọ́ wa tó pé bàbá akí Sunday Igboho ní èdè ọ̀tá tí bàbá yẹn náà bá ti bá lọ nígbà yẹn ni tòní olóní yìí irú ìwọ Gani àtàwọn ọmọ rẹ̀ ẹ̀ sì tún fi máa sọ̀rọ̀ tòní olóní àbí ìgbà tí tẹ́lẹ̀ yẹn tẹ́lẹ̀ gbìrà àwọn Gani wọ́n ṣe ayẹyẹ rẹ̀ nígbà tí tẹ́lẹ̀ yẹn fi ṣẹlẹ̀ tí bàbá akí Sunday Igboho wọ́n ṣe ayẹyẹ rẹ̀. àwọn ṣe pàtí ẹ̀ a lè gbàgbé
wọ́n ṣe party ẹ̀ wọ́n celebrate fún wọn mú. ọlọ́ọ̀bá gbọ́ ọlọ́ọ̀dà wa ẹran Yorùbá dá gidigidi o àwọn olórí wa ọlọ́ọ̀dà wa ẹran Yorùbá dá because mo fi ọlọ́ọ̀bá tẹ̀lé rí ó yẹ kí wọ́n ti gbé Gani Adams ọlọ́ọ̀bá gbọ́ nítorí ipa aláwọ̀ kọ́ ẹni tó wà lórí ipò ààrẹ ọ̀parọ́ mọ́ ọlápàyàn ni. ọlápàyàn ni ọlọ́pàá Bọ́lá Ìgè ní ìwà gbọ́gbé eléyìí bí o. olóòlù rán bàbá ju Sunday Igboho ṣẹ́ upa sase ni tí bàbá ju Sunday Igboho jẹ́ fún bàbá Bọ́lá Ahmed Tinubu ọ̀ṣọ́ àbọ̀ ọ̀ṣọ́. ṣé òun wo ṣó yìí ni torí ẹ bèrè bí ẹni pé wà lórí ṣó yìí kò sọ àbò sọ. ọlọ́gbọ́n máa wo gbogbo ẹ̀ gbogbo tó ṣẹlẹ̀ ló ní ìníjẹ̀rò gbogbo ẹ̀ lówó. Ẹ̀rí sátẹ́jì mi tí ó tó gbé jáde lẹ́yìn yẹn. Ó máa bọ́ta lọ́la ẹ̀ máa rí wọn. Yọ jáde. Àníṣe màmá mi ṣe rí èmi a sì máa sọ kèsì èmi nìkan ni mo máa sọ. Lè rí ojúlówó ọmọ ọkọ Yorùbá láyéláyé tí ó wà sọ wípé òun ọmọ wà gẹ́ǹsì àwọn ẹ̀ràn òun kò lè ṣẹlẹ̀. Ọlọ́ọ̀bá ń gbọ́ kò lè ṣẹlẹ̀ láyéláyé. Kò sí rẹ́ẹ̀sì tó lè sọ pé ó gbé kárí tó kò sí bó ṣe fẹ́ sọ pé ó jẹ́ mùsùlùmí tó tọ́wà máa sọ wípé tọ̀ mùsùlùmí tó ń ṣe iná ni àkọ́kọ́ kó tó kẹrin rẹ̀ ojúlówó ọmọkọ Yorùbá wà á kọ́kọ́ gbé ẹ̀sìn sẹ́gbẹ́ kan náà nítorí pé ẹ̀sìn yẹn ẹ̀sìn àjòjì ni èdè àwọn kan ni wọ́n kọ sínú ìwé tó ń kà yẹn. Èdè àwọn kan ní, àṣà àwọn kan ní, ẹ̀sìn àwọn kan ní. So, tá a bá fọwọ́sowọ́pọ̀, kí ni tó wà ń bẹ̀? Ẹ bá wa débi 2 minutes sí tó ká lè gbé kọ́lù àwọn èèyàn tó. Ìgbà táwọn ń pariwo wípé sẹ́ ká bọ́pọ̀ nínú oko ẹrú Nàìjíríà táwa yẹn. Wọ́n ń pè wá Nàìjíríà, wọ́n ń pè wá Nàìjíríà. Nàìjíríà jẹ́ ń pè wá yẹn. Ìkónilẹ́rú ni wọ́n fi Nàìjíríà ṣe fún wa. Ìkónilẹ́rú ni Nàìjíríà jẹ́ fún wa. Àṣì lórílẹ̀-èdè. Ìkónilẹ́rú. Àwọn kan ni wọ́n fi Nàìjíríà ṣe òkòwò láàrin ara wọn. Ẹ bá mi tẹ thumb up lórí iṣẹ́ ẹ bá mi like ètò yìí ẹ jọ̀ọ́. Àwọn kan Nàìjíríà àwọn òyìnbó aláwọ̀ funfun àwọn bìtìkó. Ìgbésí ayé títí wọn ní Nàìjíríà láti Nàìjíríà ìgbésí ayé wọn ò lè pè lórílẹ̀-èdè wọn. Láti wá Nàìjíríà yẹn. Ìgbésí wọn lè rí gbèsè ayé gidi gbé. Ṣé àwọn aláwọ̀ dúdú ṣé wọ́n ní káwọn máa gbé ìgbésí ayé ẹrú lọ títí ayérayé ni. Ó yẹ káwọn náà gbára wálẹ̀ àwa náà gbọ́dọ̀ gbé ìgbésí ayé gidi. Kìí sáwọn aláwọ̀ funfun nìkan lọ́lọ́run dá ayé fún pé káwọn máa gbé ìgbésí ayé gidi. Káwọn aláwọ̀ dúdú náà káwọn náà jára wa káwọn náà máa gbé ìgbésí ayé táwọn náà gbé. Àwa tó lọ ṣe gbogbo nǹkan fún tó ṣe pé kò sí tọ́lọ́wọ̀ ò ṣe fún wa. Àwọn tó ṣe wípé àwa ló yẹ káwa máa kó oúnjẹ fún wọn. Àwọn àmọ́ bá wa kó oúnjẹ wá. Oúnjẹ tán sì ń kó wá fún wa. Oúnjẹ tí ń ṣèjàmbá sínú ara fún wa ni. Oúnjẹ titi wa táwa ń gbé fún ara wa lórí ilẹ̀ wa. Kò sí nǹkan kan tí ń jẹ́ jàmbá bẹ́ẹ̀. Láyé àtijọ́ kí ló ṣe káńsà? Kí ni káńsà láyé àtijọ́? Tó wá dùn pé káńsà wá tọ̀. Ọ wá fọ́ káàkiri. Kí ló sì fà á? Àwọn ògùn nílò tẹ̀ bá wá kó wá yẹn. Àwọn kẹ́míkà tẹ̀ fi ń ṣe àwọn ògùn yẹn. Àwọn oúnjẹ tẹ̀ kó wá yẹn àwọn kẹ́míkà gbogbo ẹ̀. Kò tó ń jẹ́ tẹ́ fẹ́ jẹ́ nílùú òyìnbó tó ti kẹ́míkà bẹ̀. Tẹ́ran lẹ fẹ́ sọ ni màálù wọn kẹ́míkà wà ń bẹ̀. Adìẹ wọn kẹ́míkà wà ń bẹ̀. Ẹja wọn kẹ́míkà wà ń bẹ̀. Kò sí gbogbo nǹkan pátápátá. Èyí tá à ń pè ní iyán bíbá yìí tá à ń pè ní àwọn à ń pè ní pando bíbá yìí. Kẹ́míkà náà ní gbogbo. Ẹ ṣe bàbá kátúgbé kọlù ẹlòmí ẹ ṣeun gan sa. Màmá mi ẹ dákun ẹjọ́ mọ́bìnrin ẹ fún mi ní 1 minute. Sẹ́rí ẹ dákun ẹjọ́ ẹ bá àwọn bàbá tí Sunday Igboho sọ̀rọ̀ kí wọ́n dákun àfi títóbi ọlọ́run bẹ bàbá Bọ́lá Ahmed Tinubu ni. Àníṣe àfẹ́ wà Nàìjíríà mọ́. Wà Nàìjíríà ó mú ẹ̀mí ọmọ Yorùbá lọ láìsí ọjọ́. Ó máa ṣe ní ṣíṣẹ̀ ń tẹ̀lé náà ni. Ẹ dákun ẹjọ́ kí wọ́n bá wa bẹ̀rẹ̀ nípa tó níbi tó jẹ yẹn kí wọ́n mọ̀ kó jẹ wá káwọn aláwọ̀ funfun yóò mọ̀ kó jẹ wá dọ̀ wá mọ́ àfẹ́ oúnjẹ wọn mọ́ oúnjẹ wọn ń fàjàmbá
ṣé bá wa náà láwọn oògùn titi wa aláwọ̀ oògùn titi wa tá à ń lò láyé àtijọ́ àwọn oògùn ìbílẹ̀ titi wa náà ó ti tẹ́jọ́ oògùn titi wa lọ bíbá yìí náà wọ́n kàn wá lù wá nígbàjú ẹ̀ ni. ọ̀dà ẹ ṣeun gan tó mo fẹ́ play fídíò kan tí mo play láàárọ̀ lórí ẹ ṣeun gan sà ó ní fídíò kan tí mo play láàárọ̀ lórí short video tí mo wá ń ṣe mo fẹ́ ká sọ̀rọ̀ lórí fídíò yẹn fídíò yẹn gbé bí 1 minute 30 seconds lọ máa play ẹ̀ lábàtí play bàbá wa Ọọ̀ni máa fẹ́ káwọ́ mi bá ká sọ̀rọ̀ lórí ẹ̀ máa yẹn sọ̀rọ̀ kan let me quickly play Ọọ̀ni bàbá wa Ọọ̀ni àti olóyè. fídíò kan níbẹ̀ ká sọ̀rọ̀ ní lórí mo ti fi ṣọ́ọ̀tù yẹn sórí page ẹni bá ti follow Yorùbáwùyí lórí lórí YouTube Yorùbáwùyí let's subscribe sí Yorùbáwùyí platform lórí YouTube ẹ bá subscribe sí YouTube channel Yorùbáwùyí ẹ bá yẹ ti ń wo show ẹ máa bá wa like ẹ so tẹ bá ti like show wa àwọn ẹ̀kọ́ kọ́mẹ́ǹtì tá bá ti gbé show lẹ wọ́n máa send YouTube máa send ẹ̀ sí ẹlòmíì after 5 days láti ṣe show máa pè mí pé mo rí show yìí kan tí mo ṣe láti bí jẹ àbí mo èmi fúnra mi lóye show mo ti gbàgbé now ẹ wo kábíyèsí wa ẹ bá mi ṣe kábíyèsí o God bless you wọ́n ní bá wa ṣe kábíyèsí o ẹ wo kábíyèsí wa nọ́mbọ̀ yẹ wo gbogbo àwọn èèyàn tó bá yẹ pé ọba àánú mi ló ń bọ̀ ẹ máa rí àwọn tó máa tẹ̀lé àwọn dòǹgárì ojú wọn máa lé báyìí níbi ojú adófùrọ̀ wọ́n máa mú súwọ́ọ̀dù dání wọ́n máa mú gbọ́ngbó dání wọ́n máa mú kùmọ̀ dání àṣà ò náà àṣà ò ẹ wo ọba tiwa ẹ wo ṣọba wa yìí tó yan ọgàn àbí ò tó yan ọgàn ẹ wo ọba wa tó yan ọgàn kábíyèsí Ọọ̀ni arìngbẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ ń dùn ẹgbẹ́ òòdùn bàbá ta dẹ́ni káwọ olórí ibú èèyàn ni ò fẹ́ ta sí
ẹ wo kábíyèsí o kábíyèsí I love this o inú mi dùn Ọlọ́run mo dúpẹ́ mo bára mi dúpẹ́ pé mo Yorùbá ni mí ẹ̀yin kọ́ sínú yín pẹ̀jẹ́ Yorùbá inú mi dùn Ìdájọ́ Ògúnwùsì ẹ pẹ́ ẹ fọwọ́ pàwùbà ẹ fi èrìgì jẹ nǹkan tó dáa àwọn fẹ́ èrìgì jẹ obì yẹn ẹ máa fọ èrìgì ẹ máa fi jẹ bọ̀kọ̀tọ̀ àti tinú ẹran fídíò tí mo fẹ́ play ni ẹ̀yin èèyàn tẹ́ bá tẹ́ lótìmú látàárọ̀ ẹ ṣe gan mo dúpẹ́ Ìdájọ́ Ògúnwùsì kábíyèsí o ẹ̀rọ àwọn Yorùbá inú everybody ń dùn ni olórí adarí gbogbo kábíyèsí o àwọn ṣàṣe kábíyèsí o àwọn èèyàn ṣe kábíyèsí o Ìdájọ́ Ògúnwùsì o in fact Yorùbá new face of Yorùbá la wà yìí náà bàbá wa tí mo fẹ́ play yìí. ẹ tẹ́ bá ti wo fídíò yìí láàárọ̀ lórí péjì Yorùbá wò yìí ẹ jẹ́ kí n kọ́mẹ̀ntì ní comment section ẹ̀jẹ̀ tẹ́ bá dẹ̀ tí ìwò náà ẹ bá wa lísìk ẹ gbọ́ mo fẹ́ rí opinion ọmọ Yorùbá lórí bàbá wa Chief Dr. Abacha Onígòdúdú ọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ tó mọ́gbọ́n dání ni o bet I don't know mo fẹ́ bí ẹ ti pé mọ́gbọ́n dání bí ẹ ti sọ pé kò mọ́gbọ́n dání I don't know a máa rí comment in comment section let me just start from the beginning. Bàbá wa Nurudeen Jackson ẹ má fàyọ̀ fọ́ o àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ni ẹ dúró tì bí ẹ ṣe dúró tì olójú tó ṣojú gàdàgbọ̀n gẹ́gẹ́ bí àwọn bàbá tí a ti máa sọ kò ní ìdá lọ́nà méjì ajé òsìlè rorò kó sójúlé méjì ìbò Ọ̀ṣun state táà ti dì fún yín jẹta tẹ́ ẹ ti jáwé olúborí ní kọ́lọ́hún ó ṣe kẹjọ pámánẹ́ǹtì tẹ́ ẹ fi parí ìjọba tí ẹ má fi Tinubu lọ́kàn balẹ̀ wípé ìbò Ọ̀ṣun tọ́jọ́ presidential election tá a fẹ́ dìjọba ìsìsì kẹ́mi lọ́kàn balẹ̀ pé ọmọ Ọ̀ṣun ó dìbò fún irú erékèrè wo lẹ̀ ṣe fún sẹ́yìn náà ṣé ẹ tó dàgbà tó báyìí ní èjì yín ẹ ṣe làkàyè ni ṣé ẹ tí ò bá fẹ́ ni ṣé ẹ mọ́ fagídí fẹ́ ni wọ́n kó 16 governor senate president odidi national chairman gbogbo àwọn èèyàn wọ́n kò tì í lọ́rùn ọmọ Ọ̀ṣun ní kọ̀sọ̀ náà ṣé ẹ tí ò bá fẹ́ ni ṣé ẹ mọ́ fagídí fẹ́ ni ẹ wá ń ṣe a thanksgiving speech ẹ wá ń sọ fún Tinubu pé tó bá di January 16 ọmọ Ọ̀ṣun ẹ wá mú àlọ́ dìbò fún jẹ́ àná iṣẹ́ ọwọ́ tiyín ló mú yín dépò iṣẹ́ ọwọ́ tiyín náà tẹ̀wọ̀n débẹ̀ tó bá ti sẹ́kọ̀tà tó bá ti sáàbù ẹ̀ ṣé náà Yorùbá wá jẹ́bi tí wọ́n ti máa gun irú àwọn bàbá tiwa ní kútùpà ẹ̀sìn ni wọ́n gbé gorí ẹ̀sìn lákọ̀ọ́kọ́ ẹ̀ sọ̀pàkọ́ nù ṣé ká tó àtẹ̀yìn kùtùpà kẹ́ ẹ tó gbà lẹ́sìn lẹ́ẹ̀kejì ni kọ́ẹ̀sì agbára yín ọ̀ka Nurudeen Jackson gọ́vnọ̀ Adeleke agbára yín ọ̀ka pé kí gbogbo ọmọ Ọ̀ṣun ká dìbò ẹ máàs fún Tinubu agbára yín ọ̀ka ẹ má lọ gbowó lọ́wọ́ ẹ̀rẹ̀ yín o tí nìkan ni ó dí o èmi ò. ọmọ Yorùbá kí lẹ rí sọ sí ọ̀rọ̀ bàbá wa yìí ká dìbò fún God bless you sir. ká dìbò fún mo fẹ́ kí àwọn èèyàn bá mi pè wọlé ẹ pé mi ò sọ̀rọ̀ sí ibi ṣe play ẹ̀ because mo fẹ́ kí àwọn èèyàn bá mi pè wọlé lórí ọ̀rọ̀ kan tí máa yìí sọ mo fẹ́ kí àwọn èèyàn pè wọlé kán sọ̀rọ̀ nípa ẹ̀ mo fẹ́ rí comment àwọn èèyàn ní comment section ẹnìkan ní yes it was impressive my sister ẹ jẹ́ ká jọ jíròrò lórí ẹ̀ sọ̀rọ̀ tí máa yìí sọ ká dìbò fún ilẹ̀ Yorùbá. jẹ́ kí n gbé kọ́ọ̀lù méjì àbí mẹ́ta. la fẹ́ dìbò fún nílẹ̀ Yorùbá. Wọ́n ti sọ Nàìjíríà, ìbò Nàìjíríà, wọ́n ti sọ di ethnicity ni wọ́n ń lò. Oníkálukú dorí ẹ̀ mú ni. Bàbá yìí wọ́n tún kọlà. Ẹ pé wọ́n tẹ̀ tún kọlà ni. Wàá ní bóyá Gàmbàrí ni wọ́n tún kọlà. Tinubu náà pè ní olójú bí ojú kinní kan. Táwa ní ká dìbò fún, ṣé ká dìbò fún Àtìkù àbí ká dìbò fún Òbí?
Ultram 23481505151. ṣé Àtíkù ní ká dìbò fún àbí Òbí? Bá a gbóhùn sókè sà. Àbí mà ẹ má bínú. Ultram 1. My mind is off somebody. My mind is off somebody. Ẹ lọ àti gbé kọ yín o. Ended. Ta ní ká dìbò fún? Ẹ bá a gbóhùn sókè sà. Bàbá mi. ọ̀rọ̀ yẹn tó sì lọ́nà méjì. Ní kí Nàìjíríà wà lára ìmọ̀ àmì ṣọ́ọ̀ṣì nílẹ̀ Yorùbá ìgbé ká gbogbo wa because iṣẹ́ tí Tinubu ń ṣe Ultram 44. àjẹ kí Yorùbá understand. Ultram. Màámi ẹni sọ máa pè yín padà. À ń gbọ́ yín sà. Ní ṣọ́ọ̀ṣì mo ibi tí mo ti disagree pẹ̀lú bàbá yẹn nìyẹn. Lóòótọ́ ìgbà míì èèyàn máa ro nǹkan kó tó ṣe gẹ́gẹ́ bí nǹkan tí Sunday Igboho sọ tó bá jẹ́ ẹlòmíì ló wà bẹ́ẹ̀ opportunity tọmọ yẹn ní láti gbà wá lẹ́kọ̀ọ́ ní sí o. Bẹ́ẹ̀ni, wọ́n lè ṣe máa pa wá lọ́lẹ̀ Yorùbá. Ètò ọlọ́tì tó yẹ ká bí Tinubu nígbà tó máa di 31st 2031 tó máa ń fibẹ̀ yẹn lẹ̀ àgbẹ̀dọ̀ Yorùbá gbẹ́dọ̀ pro pátápátá àgbẹ̀dọ̀ sí ní nàìjíríà tó jẹ́ ní Nàìjíríà lọ́wọ́ Yorùbá that's what it is. Pẹ̀lú yẹ ká dìbò fún kó wọlé àgbẹ̀dọ̀ pro lábẹ́ Nàìjíríà. Tí ó ní gbogbo regional tí wọ́n sọ fún wọn fẹ́ ṣe ní Yorùbá yẹn because everybody can get there and destroy it. Tábàdì jẹ́ wá Nàìjíríà. Number 1, ní control army. Number 2, ní control navy. Number 3, ní control air force. Ní control lórí police. Number 3, ní state police. Ní control lórí custom. Ní control lórí immigration. As long as a bá ní control lórí wọ̀nyẹn, a kàn tọ́ra wa ní pẹ̀lú regional ni. Ẹ gbà fún mo ṣe sọ fún yín. Anybody can say whatever they want to say. The first best ni pé ta ní Yorùbá nìkan. Wọ́n tó yẹ kí gbogbo àjà fún nìyẹn. A dìbò fún tó bá jẹ́ ìkóté o tó bá lè dìbò yẹn òun ló yẹ ká dìbò fún kó wọlé. Fẹ̀sìn tó sọ pé Yorùbá ò ní jẹ ẹ má dà lóhùn irọ́ ló ń pa oúnjẹ ló ń wá kiri. Nǹkan tó fẹ́ jẹ ló ń wá. Bí ẹni bàbá tó kọ̀ǹgò sójú owó ló ń wá ẹgbà mo ṣe sọ fún yín. Owó ló fẹ́ gbà lọ́wọ́ Àtíkù tàbí Òbí. Àdá fún yín ẹ má jẹ owó lẹ̀ tanra wa irọ́ ló ń pa oúnjẹ ló ń wá. Ẹ mọ kóhun. Ó dà ẹ ṣe ń ra bàbá mi. Bẹ́ẹ̀ máa yí sọ àwọn ọ̀rọ̀ kan pé ní Ọ̀ṣun àìmọye governors tó wá sí senate president everybody wọ́n wá Ọ̀ṣun ló dúró ti Démọ́lá Adélékè so because of that kò yẹ kó ẹ bá wa sọ sí mo ti sọ̀rọ̀ lórí ẹ̀ láàárọ̀ tó ká kó sọ̀rọ̀ sí lájú sí ẹ bá wa gbọ́ sókè. Àlàáfíà fún yín mọ́mí Yorùbá wòye a dára fún yín a dára fún gbogbo wa ní ṣìṣe ní ṣìṣe bẹ́ẹ̀ ṣe ń fẹ́ kí ilẹ̀ Yorùbá ilẹ̀ kóòtù jíire bẹ́ẹ̀ ṣe ń fẹ́ kó dà yìí á dára fún yín á dára fún ìdílé yín á dára fún gbogbo àti gbogbo àwọn tó ń gbọ́ ètò yìí gbogbo àwọn olólùfẹ́ yín pátápátá gbogbo àwọn ọmọ Yorùbá á dára fún gbogbo wa. Náà mo ti ní mo fẹ́ inú mi dùn sí ọ̀rọ̀ tí bàbá onígò dúdú olójú dúdú yìí inú mi dùn sọ̀rọ̀ tó sọ yìí tẹ bá find out dáadáa tẹ bá wádìí ẹ̀rí pé ó máa lè ní èèṣọ́ ọmọ ọkọ Yorùbá ṣe ń gbọ́rọ̀ mi báyìí tó ń bá wádìí bàbá yìí dáadáa ẹ rí i pé kì í ṣe ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ẹ lọ ṣiṣẹ́ lórí nǹkan tí mò ń sọ yìí kò lè sọmọ ọkọ Yorùbá tó máa sọ pé ká má dìbò fún Tinubu lẹ́ẹ̀kejì gbogbo ẹni tó bá jọmọ Yorùbá gidi tí ò bá dìbò fún Tinubu lẹ́ẹ̀kejì ìran ò ní ṣoríire o. ẹ má ṣe pé sà ẹ má oníkàkú ní. ẹ má jẹ́ kí n ṣèpè torí láti gbà tí Nàìjíríà ti wà mi ò ṣèpè mò ń sọ ni o ṣe ń gbọ́dọ̀ mi báyìí láti gbà tí Nàìjíríà ti wà tá ti wà lóko ẹrú Tinubu ní Yorùbá àkọ́kọ́ tó jọmọ Yorùbá o tó kọ́kọ́ máa débẹ̀ o
Tinubu yìí nìkan ni o òun ló jẹ́ títí wa o. So tẹ bá ti wá rí èèyàn kan tó pera ẹ̀ ní Yorùbá tó lóun support ẹ̀ ń sọ̀rọ̀ kan sí ṣé Fúlàní ní ká lọ support àbí Ìgbò kan tí fìyà ń jẹ Yorùbá tipẹ́tipẹ́ àwọn ló bá wa débi ká wà yìí. So ọmọ tiwa tó dẹ̀ fẹ́ ṣe dáadáa fún wa tó yẹ kí wọ́n mú lọ́wọ́ dání wọ́n mú lẹ́sẹ̀ dání tó yẹ ká gbárùkù tì lẹ́yìn ká jẹ́ kó ṣe ẹlẹ́ẹ̀kejì ká jẹ́ kó débẹ̀ lẹ́ẹ̀kejì ká lè mọ nǹkan wọn ní ká lẹ́lẹ́yọ́rọ́ lọ ká lè wá pàbò báyàdìyẹ náà ilé wa gbègbè sójú ó wá ń sọ̀sọ̀kùsọ. Irú àwọn èèyàn wọ̀nyí kò yẹ kán jẹ́ kán wà láàárín àwọn èèyàn ó yẹ kán bẹ́ẹ̀ ni ó yẹ kán gbé pamọ́ síbi tó wà. Bí Tinubu ò bá gba Adeleke láàyè ṣé Adeleke máa débi tó dé yìí. Nígbà Ọbásanjọ́ ó ní bọ́n ṣe ń ṣe wọn á kó sójà wọn á da gbogbo orú. Tinubu fẹ́ kó débẹ̀ ni tí ò bá fẹ́ kó débẹ̀ Adeleke ò lè débẹ̀. Ẹ gbàgbé nípa pé Ọ̀ṣun fẹ́ràn ẹ gbàgbọ́ pé nípa Adeleke pé àwọn èèyàn dìbò fún kì í ṣe ní àwọn èèyàn ti lé ní 50 years. So ẹ ṣe ìgbà àkọ́kọ́ tá a máa kọ́kọ́ rí lélẹ̀ àmọ́ bọ́n ṣe ń ṣe tàn bá fẹ́ kẹ́niyàn débẹ̀. Ṣùgbọ́n Tinubu ó fẹ́ k'Adeleke débẹ̀ òun ló fi fún láàyè tó fi fún lórí ọ̀fẹ́ yìí. Bí Adeleke bá sọ pé òun fẹ́ san oore òun fẹ́ fi ẹ̀mí ìmoore hàn pé láti jẹ́ kó òun deliver Ọ̀ṣun state bí bàbá ológo ọmọ àlè tó bá gbègbè sójú tó bẹ̀ sí sọ̀sọ̀kùsọ kí làwọn èèyàn ṣàwọn èèyàn jámà kankan ni ta ló mọ̀ kó lo ẹ̀ lọ́yọ̀ọ́ ta ló mọ̀ ẹ lọ ṣiṣẹ́ lé nǹkan tí mo sọ ẹ rí pé kì í ṣọmọkọ̀ á dára fún yín o Tinubu òun la máa dìbò fún o Tinubu ló máa ṣí o ọmọ wa ní o ẹ jẹ́ kó débẹ̀ náà kó lè ṣe nǹkan tó fẹ́ ṣe fún wa tó bá débẹ̀ tí ò bá ṣe nǹkan á ṣẹ̀ṣẹ̀ wọn á lọ̀rọ̀ lé lórí a máa fọ̀rọ̀ nù ṣùgbọ́n a gbọ́dọ̀ gbárùkù tì gbogbo tó bá máa ná wa ló máa ná wa èdè sí nǹkan tó máa ná wa ju ìbò yìí àtàtìlẹ́yìn gbogbo àwọn bàbá wa àwọn Ọọ̀ni of Ifẹ̀ wọ̀nyí àwọn ọba dáadáa nílẹ̀ Yorùbá kán lọ pé àwọn onílẹ̀ kó ti Tinubu lẹ́yìn o kó ti lẹ́yìn o kó ti lẹ́yìn o ẹwẹ ibi tí mo ti fẹ́ràn Tinubu tẹ́lẹ̀ mi ò fẹ́ràn ẹ̀ níbi tó ti mo ti fẹ́ràn ibi tó ti wíìnì mi òun ni ọ̀rọ̀ Sunday Igboho tó rìlíìsì mo sọ fún àwọn ọmọ Ọlọ́run níwájú Ọlọ́run ọ̀gá ògo nǹkan kan tí Tinubu ṣe tínú mi fi dùn tí mo máa fi gbogbo tí mo fi ń sọ wípé bàbá mi ni tí mo ti ń sọ fún àwọn èèyàn bíi ibi tí mo wà pé Tinubu ti di bàbá wọn sọ pé ṣe bẹ́ẹ̀ mi mo sọ pé ó ti di bàbá mi torí pé ó rìlíìsì brọ́dà mi ó rìlíìsì ọmọ wa ó dẹ̀ ṣàtìlẹ́yìn fún mo ní ẹyọ kan yẹn ṣoṣo gbogbo ohun tí bá ní pátápátá ni màá fi ti Tinubu lẹ́yìn tàdúrà àti gbogbo ẹ̀ mo dẹ̀ sọ fún gbogbo àwọn ọmọ mi ẹ lọ ilé tó bá ti ní káàdì inú yín Tinubu la máa dìbò fún ó dẹ̀ ti gbà sí. bàbá wa lẹ́yìn Sunday Igboho kalẹ̀ ẹ̀yẹ èèyàn wa ẹ fún wa ní Ọláwálé ẹni please ma on your next show can you bring same topic on your next program ma what topic just give me the topic so màá kọ kalẹ̀ a máa mú wá fún yín ẹ̀yin náà lẹ́yìn jẹ́ Yorùbá wuyì so ẹ̀yin tẹ́ àṣẹ ìgbà bàbá wa tó lọ ẹ fún wa ní nǹkan ẹyọ kan tẹ́ bíbí pé Tinubu ṣe lásìkò tá a wà yìí ẹni bá mọ̀ kọ́ tí Tinubu ṣe máa bá wa kọ́ sí comment section because campaign ti dé nǹkan ẹyọ kan tí tẹ́ rí pé Tinubu ṣe ní dáadáa tó dùn mọ́ yín tẹ́ fi sọ pé Tinubu la máa dìbò fún sẹ́ẹ̀. mo ní Sunday Igboho tó gbà láyè tó rìlíìsì mi òun kan ṣoṣo tó dùn mọ́ mi inú nìyẹn èdè sí nǹkan míì bó lẹ́ni tó sọ pé kò ṣe dáadáa láyè títí wọn nìyẹn ṣùgbọ́n ọmọ wa tí Fúlàní tó sọ pé òun fẹ́ pa tí lẹ́yìn ẹ̀ tí Tinubu débẹ̀ tó yọ̀ǹda ẹ̀ tó fún lómìnira tó sọ pé máa bọ̀ ńlé o lè rìn nílẹ̀ bàbá ẹ̀ lọ máa ṣọ́ àwọn èèyàn ẹ̀ mo fún ẹ ní agun tiẹ̀ lẹ́yìn ẹyọ kan yẹn ṣoṣo ni mo ní ó fi wíìnì mi kí lẹ tún fẹ́ kí n tún máa sọ mo ní nǹkan ṣoṣo tí mo fi fẹ́ràn Tinubu nìyẹn lórí ọ̀rọ̀ Sunday Igboho ẹ̀rẹ̀ sí nǹkan míì mọ́. ẹ ṣeun sà ẹ̀yin èèyàn wa tẹ́ bá mọ̀ pé Tinubu fi hùn yín mo tẹ́ rí tí Tinubu ṣe Tinubu ní ká dìbò fún o ẹ bá wa kọ sí comment section kí máa pín yẹn because ọ̀rẹ́ ń wò wá ọ̀tá ń wò wá káwọn èèyàn náà máa kà á bá a gbósòkè àti gbé kọ́ yín o. ẹ rí àwọn tó ń sọ̀rọ̀ yẹn nǹkan òye ni láti fẹ́ bá àdírẹ́sì Tinubu tó fẹ́ bá Tinubu sọ̀rọ̀ ó ní ibi kó sọ̀rọ̀ pé àwọn nǹkan lè bá kan ṣùgbọ́n bá tó ń sọ̀rọ̀ bá tó dégò mọ́jú owó ló nídìí àwọn tó jẹ́ pé wọ́n ti mẹ́tẹ̀lẹ̀ lóṣèlú jẹ́ pé wọ́n fi gbèsè ayé wọn sí pé nǹkan jẹ sínú náà ṣe máa wù wà nìyẹn
sójú ẹ̀ fọ́ gbogbo ẹ̀ náà mú Tinubu tẹ́lẹ̀ gbogbo àmú Tinubu tẹ́lẹ̀ ojú ẹ̀ fọ́ kò ní gbogbo tásọmọ Yorùbá gidi tó ní mẹ́sẹ̀ sọ̀rọ̀ tọ́ gbogbo ẹ̀ fẹ́ gba Tinubu ti ṣe léèṣẹ́ pẹ̀lú gbogbo Kwara kankan ẹ̀ gbà mọ́ bẹ́ẹ̀ tẹ̀sọ̀ gidi wọ́n tẹ̀jẹ́ ó ṣe gbélé yìí náà ojú ẹ̀ fọ́ kò rí ó ti ṣẹlẹ̀ báyìí tí ẹ bá ti ya ọ̀lẹ tí ò ní ṣe tẹ́lẹ̀ ẹ pé àwọn olóṣèlú ń tẹ̀lé tí wọn kọ̀ọ̀kan ní Nàìjíríà yẹn tí ẹ bá lọ ní báyìí ẹ kó ọpọlọ wọn ò sí kalẹ̀ wọn ò ọ̀pọ̀lọpọ̀ ẹ bá rẹ̀ ló ń bẹ yìí wọn ò mọ́tò ń ṣe pẹ̀lú pé wọ́n tẹ̀lé sóòlù náà gbọ̀ngàn ní tán jẹ nìyẹn tó ní ti ṣẹlẹ̀ ní ìsìta kádùgbò fún sátìkù ní kádùgbò fún ọmọ Fúlàní ọmọ Kamẹrù ọmọ kádùgbò fún àlejò ọmọ Kamẹrù tí wọ́n jẹ́ sọ Nàìjíríà ọmọ Kamẹrù ni náà bẹ́ẹ̀ ọmọ Kamẹrù ni èso Nàìjíríà ọmọ Kamẹrù ni ọmọ Kamẹrù náà ń pè náà náà pè kọ́ ọmọ Kamẹrù àti kò jiyàn ọmọ Kamẹrù ni ilẹ̀ bàtà sí ìtẹ́ ìwọ̀n lọ́nà tí ọba bá tọ́jú lọ gbọ́ ilẹ̀ fún àwọn tó ní ká ẹlẹ́nu owó dúró tó ní kárìbò fún ó fi mọ Yorùbá mẹ́rin kárìbò fún lọ́kàn pẹ̀lú tiẹ̀ àbí èyí tí ó ń dún bí asín yẹn tó ní kárìbò fún. èwo ló tún dún bí asín. ẹ wọ àwòrán yẹn tí òbí àgbẹ̀ ń pè tí. ó yẹ ẹ fún wa ní ìpín ẹyọkan tí Tinubu ṣe tẹ́lẹ̀ káàdìbò. tó ṣe ọ̀dà ní ìsìn gangan ẹ wo ìjọba tí Tinubu ṣe ẹ wo gbogbo àwọn nǹkan tí ń dáwọ̀ lẹ́yìn mẹ́ta gangan ẹ wo owó àwọn sọ́jà lẹ́yìn mẹ́ta kó wọn ni ṣé kò fọkàn lẹ́yìn mẹ́ta yìí lẹ́yìn mẹ́ta o tún gbọ́ pé ó tún fẹ́ ṣe kẹ́tọ́ kó mẹ́rin sanwó àwọn skul o tún gbọ́ lónìí. nefund ó ní gbogbo àwọn owó tó àwọn èèyàn jí tó ń gbà lọ́wọ́ wọn tó yẹ sí ń gbà ó ní kò só lè gbé olè gbà mọ́ ó ní gbogbo àwọn àfiṣe nefund fún àwọn skul. ẹ wo nítorí ṣe pọ̀ tọ́wọ́ sọ́mọ̀ ká tó ó ti pọ̀ gbogbo omi tí wọ́n ti ń ṣe ní ìpẹ̀lú tó ṣe ń pa àná nìsín ṣé kò dínkù tí wọ́n ṣe ń pa láyé ìwé tó kù mẹ́sẹ̀ ní ilé báyìí. ṣé kò dínkù ẹ má dá lóhùn ẹ má dá lóhùn lójú rẹ láti má dá lóhùn. ẹ bá wa fún ọba ilé sọ ní bó ṣe ń pa wá ṣé kò dínkù ṣé lóòótọ́ ṣé kò dínkù bí wọ́n ṣe ń pa wá nílẹ̀ Yorùbá. hello ṣáà náà mo tún pè padà ní. hello. Hello, ẹ kálẹ́ mọ̀. Ẹ kú dédé àsìkò yìí sà. Ẹ kú jọ́ mẹ́ta mọ̀. Ẹ ṣe bàbá wa tán bàbá Michael wọ́n ní is breaking the oppressive power of the Fulani over Nigeria. I love this comment. Hunchback àwọn Fulani Tinubu èmi ó sì lè mi ẹ má kí mi sọ̀rọ̀ ẹ̀yin yẹn ni bàbá wa sọ̀rọ̀ ẹ bá wa gbóhùn sókè. Ṣé kí máa bá yín sọ̀rọ̀ lọ lórí ó dà pé ṣe wà lórí. Ẹ bá wa gbóhùn sókè o ẹ bá wa gbóhùn sókè sà. Ok ma ẹ kú jọ́ mẹ́ta ma. Ẹ ṣeun. Ẹ kú àtijọ́ ma. Ṣé rí ọ̀rọ̀ tẹ́jú jáde lálẹ́ yìí in fact inú mi dùn pé mo tilẹ̀ pè sórí kọ́ so ṣé rí nǹkan tí bàbá tó kọ́kọ́ sọ̀rọ̀ yẹn tó challenge man tó dé kò sójú yẹn kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ ọmọ Yorùbá ni mí ọmọ Yorùbá gidi ni mí ṣùgbọ́n ní alẹ́ yìí ìgbà tí mo ń gbọ́ ètò yìí dára tí mo tún wá gbọ́ ètò yín inú mi wá ń wálẹ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ bàbá Tinubu torí mo ń sọ fún ìyàwó mi láti wà lé nísìnyí pé torí pé ẹdí Nàìjíríà bá hàpọ̀ sí ẹ lè sọ̀rọ̀ bàbá Tinubu lójú ẹ̀ jíjọ́ ọmọ Yorùbá ibi tí mo máa ń sọ̀rọ̀ yìí ṣé mo tó mo pè yín last year pé Nàìjíríà hàpọ̀ sí mi tí APC ìjọba APC tó bá yí ọ̀tá mi jẹ́ bó ṣe máa ń sọ̀rọ̀ yìí jẹ́. bàbá wa Nurudeen Jackson ẹ má fàyọ̀ fọ́ o ẹ má fàyọ̀ fọ́ o. wọ́n dẹ̀ wo iléeṣẹ́ mi wọ́n dẹ̀ wo iléeṣẹ́ mi iṣẹ́ ọdún mẹ́wàá ní Germany wọ́n dẹ̀ tún ta ilẹ̀ mi fún mẹkáníìkì míì ṣé irú yẹn ṣe bí mo pè yín mo sẹ́ndì fídíò sí yín gbogbo bàbá Sunday Igboho ọmọ Yorùbá nation gidi ni mí tájọ́ ń jà ìjà Yorùbá nation tí mo jẹ́ ọmọ Yorùbá ilẹ̀ tí mo ti rà láti mo wà ní 19 years to 20 years 1996 mo ti rà lẹ̀ nínú gbó tí mo ti wà nínú gbó yẹn ní répa lágbàdo ìjìgbádé ó dẹ̀ dé ó dẹ̀ sọ pé àwọn mechanic village dẹ̀ níbẹ̀ wọ́n dẹ̀ wọlé iṣẹ́ tí mo ṣe 10 years ti Germany tí mo kó irinṣẹ́ mechanic lọlé méjì mo ti lóòtù mọ́tò mo fi kó irinṣẹ́ lọlé tí mo dẹ̀ lọlé tí mo lọ sẹ́ẹ̀tì ẹ̀ tí mo gbàwé tán APC dẹ̀ ni wọ́n dẹ̀ wọlé iṣẹ́ mi títí tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo kú ní Nàìjíríà ọlọ́run ló yẹ pé go come ticket mo ra mo sì ṣe ń dìde láti ọdún kan ṣerú yẹn ṣerú mi máa dùn sí bàbá Tinubu mo bèrè lọ́wọ́ yín àwọn tó ń owó gbogbo lé wa tó ń wọlé wa láti wà ń bẹ̀ láti bí 30 something years tó ń wọlé wa tó ń ta fáìlì òbí lójú wa lẹ́sẹ̀kẹsẹ̀ after 1 week ṣé ni wọ́n máa dùn àbí kílẹ̀ ń sọ ṣé kìí ṣe ọmọ Yorùbá ni wá ní
ẹ wá sọ pé àwọn tó ń sọ ọ̀rọ̀ mo wá ń sọ fún ìyàwó mi lálẹ́ pé tó máa fẹ́ kọ́ dìbò fún bàbá Tinubu nílẹ̀ Yorùbá wọn láti máa bẹ̀bẹ̀ torí bí bẹ́ẹ̀ ṣe wà inú fámìlì mi kọ̀ọ̀kan ò dùn inú àwọn ọmọ mi ò dùn ibo mo fẹ́ bẹ̀rẹ̀ mi ti ṣiṣẹ́ bó ṣe máa ń sọ̀rọ̀ yìí láì pàdé bó ti padà sí Jámánì mi ti ṣiṣẹ́ ibi tí ọ̀rọ̀ rẹ̀ bá mi dé mo rí òkú tán so àìmọye èèyàn bẹ́ẹ̀ àwọn bàbá wa tó ń lọ sóko tí Fúlàní pa wọ́n lóko tí Fúlàní ò jẹ́ kó ń lọ oko dé pé iṣẹ́ oko náà fi tọ́ wa tí wọ́n lè lọ oko mọ́ ṣé ni wọ́n máa dùn tí ò sófin tí wọ́n gbé tó máa tún gbé wọn dàgbọ́ ọlọ́pàá àwọn ọlọ́pàá ilẹ̀ Yorùbá á tún support àwọn Fúlàní tó ń pa wá tó ń jẹ oko wa tábà bá wọn jà ṣé ni wọ́n máa dùn àwọn tó sọ pé bàbá Tinubu kí ni bàbá Tinubu ti ṣe tó táwọn mẹ̀kúnnù ọmọ Yorùbá tó ń benefit ṣé irú èmi tẹ pé wọ́n pa ayé mi jẹ́ mo jìyà kó Nàìjíríà ẹsẹ̀ ní bó fi rìn wọ̀ lóyìnbó bó wá jẹ ìyá ọdún mọ́kànlá bó kò èrè oko délé bó tó léṣẹ́ mo tún yáwó ní báǹkì nílé bó yẹn san gbèsè báyìí APC dé owó ṣé máa dìbò fún bàbá Tinubu kò mí lọ́wọ́ yín ẹni tí Nàìjíríà bá hàpù sí tú bàbá Tinubu regime ló lè sọ tó ọ̀rọ̀ tó wà lẹ́yìn ìsìn èyí ni mo ṣe sọ fún ìyàwó mi pé pẹ̀lú kò sí èyí lára sọ àdìgún tẹ́ sọ lẹ́nu yìí mo wá ń recognize gbogbo bàbá Sunday Igboho náà mo sọ fún ọ bí kò báyìí ní APC ṣe fún mi lẹ́kọ̀ọ́ so ẹdí ìjọba bàbá Tinubu àwọn tó hàpù sí ní bad way àwọn ló lè sọ so ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọmọ Yorùbá bàbá Tinubu fún ara ẹ̀ láti mọ̀ pé àwọn èèyàn irú àwa tí ìbànújẹ́ ṣẹlẹ̀ sí níta ní rìjíìmù ẹ̀ tá a máa dìbò fún ṣẹ́bí máa dìbò fún bàbá Tinubu látòkè tí mo ti ń fò lókè tó ń já mi wálẹ̀ tó ń tẹ̀ fi àjẹ́ wípé mi kì í ṣe ọmọ Yorùbá tó dẹ̀ fọmọ Yorùbá ni mí ṣé kì í ṣe kan ní wá ni so ẹ má blame anybody tó bá sọ̀rọ̀ àwọn tó kàn ló kàn ó kàn bí èmi tí mo bá yẹn sọ̀rọ̀ yìí pé kí balance mi tí mo fi máa ní bẹ̀rẹ̀ iṣẹ́ tí mo ti ṣe láàárọ̀ ọjọ́ mi APC bàjẹ́ ẹ wá ní kí n dìbò fún bàbá Tinubu ẹni káwọn ọmọ mi dìbò fún bàbá Tinubu káwọn ẹbí mi tó wà lóòdó state láti gidi àkókò wọn dìbò fún bàbá Tinubu tí ó possible. ó lágbára à ń sọ̀rọ̀ wa ni bí mo ṣe wà yìí mo yìn wá bí mo ṣe fẹ́ kàn bàbá Tinubu lára pé wọ́n láti dá owó mi padà torí iṣẹ́ ọdún òtútù òní mo fi kó oríṣẹ́ lọlé ẹ̀yin lẹ́dẹ̀ẹ́ ní ká máa wáyé invest sílé mo wáyé invest sílé ẹ̀ wá gbalẹ̀ bí ẹ wo kúrò APC ẹ̀ ta 60 million lẹ́sẹ̀kẹsẹ̀ fún mẹkáníkì tó wà lẹ́yìn ọ̀dọ̀ mi ló ra ilẹ̀ ní torí pé mi sí Nàìjíríà ṣé màá dìbò fún bàbá Tinubu ẹ wá sọ pé bàbá kí ni bàbá Tinubu ṣe àwọn tó yọ ní ìjọba bàbá Tinubu. ẹ̀yin ìjọba ẹ bá wa dá sọ̀tọ̀ wa yìí sọ yìí o ẹ bá wa dá sí o. kò tó àwọn tó ń sunkún ojoojúmọ́ ni mò ń sunkún ojoojúmọ́ làwọn ọmọ mi sunkún ojoojúmọ́ ni ìyàwó mi sunkún ibi báyìí mo dẹ̀ jẹ́ san owó sukọ̀ àwọn ọmọ ibi mo ti san ọmọ níléèwé ibi báyìí mo ti san ọmọ lóúnjẹ ẹ wá sọ pé bàbá Tinubu àwọn tí ìbànújẹ́ pa níjọba bàbá Tinubu ó pọ̀ jà wá sí àwọn tó ẹ̀jọ́ ìdílé bàbá Tinubu lọ kí lẹ wá ń sọ kí lẹ sọ so àwọn tó bá sọ̀rọ̀ àwọn tó bá kàn òun ló mọ̀ ó kàn èmi so kẹ́lẹ́ kó má sọ pé ẹni tó bá sọ̀rọ̀ sí bàbá Tinubu ọmọ àlè mi ti báwo tó ọmọ àlè ní mí ni. ẹ ṣeun gan bàbá wa ẹ ṣeun. tó bó ṣe rí nìyẹn o. mo understand yín gan ni mo understand yín gidi gan ni pàápàá ṣùgbọ́n mi mo ṣe fẹ́ pù tiẹ̀ ká ṣìpẹ̀ fún yín torí ẹni tó ó bà mí kò dùn mí àní fi wẹ́ni tí ò bà rárá o oníkálukú dẹ̀ ló mọ ibi tí ara ti ń tà wọ́n oníkálukú ló mọ tí àwọn ìjọba tí wọ́n ṣe fún òun lórí péjì Yorùbá Wùyí a sympathize pẹ̀lú yín àbí abayín dárò àmọ́ pé kò easy rárá kò easy rárá bàbá wa ṣùgbọ́n tóbi náà bá débẹ̀ ó máa ṣe the same thing láti kú wá débẹ̀ ó máa ṣe the same thing àwọn olóṣèlú Nàìjíríà yẹn wọn ò rí tàwa tálíkà rẹ̀ pẹ̀lẹ́ ẹ̀kọ́ kan yàtọ̀ pẹ̀lẹ́ ẹ̀kọ́ lọ ni ohun tá à ń wò ní pé tátìkù bá débẹ̀ àwọn ọmọ kàwọ́ nǹkan ní wọ́n máa rí opportunity àti wọlé máa wá pààyàn sí dáadáa tó yẹ pé èmi àti nǹkan tá a wà nílùú òyìnbó a lè má lè wálé mọ́ láéláé nísìsiyìí Tinubu wà bẹ́ẹ̀ wọ́n pààyàn wọ́n ń báyàn sùn wọ́n ń ṣe fídíò ẹ̀ lẹ́yìn pé ó ṣe wàhálà proof ìwé ẹ̀kú ní gbogbo ẹ̀ wọ́n á lọlẹ̀ ó dàbẹ̀ ni pé àti ìfáìtì security rí nílẹ̀ Yorùbá bàbá wa kò sí iye ìpè tá lè ṣe fún yín èyí lè máa ṣìpẹ̀ fúnra yín tó kò sí
kò sí iye ìpàdé ẹni ìṣẹfẹ tí kò kópa yẹ ẹ bá wa sọ bàbá wa pé ẹ má bínú sà ẹ má mi mọ nǹkan tó bá pé ẹ má bínú àṣẹ ìpàdé tá bá dá dúró kó nǹkan máa lójútùú ẹ̀yin wọléwọlé àdínì ibẹ̀ ti gbọ́. ṣe rí bàbá tó ń sọ̀rọ̀ yẹn lóòótọ́ ọlọ́run má jẹ́ kí ìjà nàìjíríà kó ṣẹlẹ̀ ẹni tí nàìjíríà bá ṣẹlẹ̀ sí lóòótọ́ ẹni tí nàìjíríà bá ṣẹlẹ̀ sí a máa bẹ bàbá yẹn ní ìpínlẹ̀ àdúgbò lóòótọ́ ẹni tí nàìjíríà bá ṣẹlẹ̀ sí á mọ̀ pé ìkan ṣẹlẹ̀ sí i. tó ẹni tó wọ́n wà nínú tábàrò dídùn ìfọ̀ àhọ́ra adéegun tábàrò dídùn ìfọ̀ àhọ́ra adéegun. Màmí má gbọ́ wa nínú ilé ẹ lò tẹlifíṣàn ẹ má gbọ́ wa nínú ilé ẹ lò tẹlifíṣàn yẹn. Ok mo ti gbọ́ jàre ẹni tí nàìjíríà bá ṣẹlẹ̀ sí á mọ̀ pé nàìjíríà ṣẹlẹ̀ sí kò ní ṣẹlẹ̀ sí wa lágbára ọlọ́run. nǹkan tó yẹ ká mọ̀ ń bẹ̀ ni pé tí ẹ rí eléyìí tí Tinubu ṣe tá a rí yìí tá ìdí lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ àpawọ́pọ̀ ìkọ́ tá a bá gbé fóbi ìyá máa jẹ nàìjíríà ìyá máa jẹ yorùbá tá a bá gbé fún kíná ti pé Àtíkù ìyá máa jẹ yorùbá. Màmí Ògún lórúkọ ẹ Òbí lórúkọ ẹ. àfọ̀ bẹ̀bẹ̀ ni Òbí àtàtíkù àwọn yẹn wọ́n knock out gbogbo àwọn òyìn àlè ìdìbò fún wọn èmi kàn sọ ní tèmi ni o ṣé a rí nǹkan tí ṣé mọ̀ pé mi gan ọmọ sọ tẹ́lẹ̀ pé mi láìkì Tinubu kì í ṣe pé bóyá ṣùgbọ́n ọ̀rọ̀ ti gbòho tó fi Sunday lẹ̀ bí mo wà lé màá dìbò màá ní kí gbogbo àwọn fámìlì mi dìbò fún lẹ́yìn yẹn ṣé a rí kò sẹ́ni tó lè wà láyé kó má ní tiẹ̀ lára a kàn sọ pé Tinubu gbogbo ìṣẹ̀bí Ọbásanjọ́ wà ń bẹ̀ Ọbásanjọ́ gan ò lè kọjú àwọn Fúlàní bí erin Tinubu ṣe ń ṣe yìí o ṣùgbọ́n tá a bá lè fọkàn balẹ̀ tá a bá dúró tó bá wọlé ìgbà kejì kan yẹn ọlọ́ àṣejànú nínú ayé rẹ̀ irú ẹ̀yẹ tó bá tún wá sọ̀rọ̀ ńgbà yẹn gbogbo a lè gbárùkù sí bàbá yẹn so that kí Tinubu lè rí sí bàbá sọ́nà lórí agbègbè lẹ́yìn kí Tinubu lè rí sọ̀rọ̀ bàbá yẹn kó fún nìkan díẹ̀ because ẹni tó bá ṣiṣẹ́ nínú òtútù náà tó kówó lọ sílé tó lọ fi ṣe nǹkan tí gbogbo ẹ̀ tó dàrú bẹ́ẹ̀ yẹn inú ẹ̀ dùn wọ́n gbọ́ ní sọ̀rọ̀ Tinubu kí inú ẹ̀ dùn ṣé rí bàbá ẹni tó kọlà lóòótọ́ ó lè jẹ́ pé owó ló ń wá tó dẹ̀ sọ Yorùbá lẹ́nu tó dẹ̀ kọlà tó sọ pé wọn ní dìbò fún Tinubu kíníkan tó ń sọ̀rọ̀ yẹn àwọn míì orí wọn ti kú orí àwọn míì ti kú o because lọ́mọdé lágbà lókùnrin lóbìnrin wa níṣẹ́ ó yẹ ká pa owó pọ̀ tí a mọ̀ pé kò wí ní lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ ìyá ẹ̀ ló kọ́kọ́ ó fi ya ẹgbẹ́ Yorùbá táwọn tó ní ebi pa wọ́n ìyá jẹ́ wọ́n kíní kan kìíní ojú òjò ó dáhùn tó bá yẹ pé ó wí ní lẹ́kọ̀ọ́ á yí nǹkan tó máa ṣe sí ṣùgbọ́n ilé yẹn má jẹ́ kó tún rí bẹ́ẹ̀ kí gbogbo àwọn èèyàn kan pa wọ́n pọ̀ ó ọ̀nà àtúnfàdúrà sí èlé lè ṣe tó bá wà ṣe tó bá wà ṣe ní ìsìnkú gbogbo ìlú bá da everybody náà ló máa ẹjọ́ máa mẹ fún wa ní nǹkan ẹ̀kọ́ tí Tinubu ti ṣe máa mẹ fún wa ní nǹkan ẹni tí Nàìjíríà bá ti ṣẹlẹ̀ sí kọ́ fọwọ́ wọ́nú Ọlọ́run adáko lọ́wọ́ padà lágbára Ọlọ́run nǹkan tí mo fẹ́ dá sí nìyẹn ọ̀rọ̀ Ìgbòho gan ló jẹ́ kí n túbọ̀ mú ọ̀rọ̀ bàbá Tinubu sí tọkàn dáadáa because tí ò bá jẹ́ ti bàbá Tinubu nísìnyí ló gba tó fi gbòǹgbò lẹ̀ pé kí ni mo lè ṣe ẹ wo nǹkan tó ń gbé kinní sí ẹ wo nǹkan tó ń ṣe ẹ wo gbogbo nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ so ẹ jẹ́ kí bàbá yẹ kó jọ kó má bínú àwọn tó yẹ kí Nàìjíríà bá tún ṣẹlẹ̀ sí kó má bínú gbogbo aláàtúnṣe lágbára Ọlọ́run tó nǹkan tí mo fẹ́ dá sí nìyẹn ṣé my dear God bless you ó dàárọ̀. ẹ jọ ẹni tí Nàìjíríà bá ti ṣẹlẹ̀ sí lábẹ́ ìṣèjọba bàbá Tinubu ẹ má bínú torí Ọlọ́run ọba ẹ má bínú àrímúrí náà mọ́wó ni òun wá wà nínú Nàìjíríà mọ̀bẹ̀ tàdá fẹ́ wá dìbò fún ṣòbí ni àbátì Àtíkù máa pa anybody tó Àtíkù lè tarun abẹ́ obìnrin táàdẹ̀ farun jálábẹ́ èèyàn báyìí táàdẹ̀ lọ tà á kò sí ọ̀tá tí kò lè tà bá a gbọ́n sókè sà ẹ ṣeun. ìyá mi Yorùbá wuyè. ẹ ní dààmú sà. àkókò dáa fún ẹ ìyá mi. àṣẹ Èdùmàrè àṣẹ. òní ṣe lásán. àṣẹ àṣẹ. òní jẹ̀bi. àṣẹ. kí ló bá mi débi ìbámọ̀ má ṣe kò ní jẹ́ òpin ọ̀rẹ́ o. àṣẹ. gbogbo àwọn tó ń sọ̀rọ̀ wọ́n rọ̀rọ̀ wí wọ́n rọ̀hún sọ ṣùgbọ́n nǹkan kan
nǹkan péréje lèmi kàn fẹ́ sọ. Yorùbá bọ̀ wọ́n lọ wọ́n bọ̀ wọ́n ní àyàngbé ajá dùn ṣùgbọ́n kí la máa jẹ kájá tó jiná. Àyàngbé ajá dùn. Àyàngbé ajá dùn ṣùgbọ́n kí la máa jẹ kájá tó jiná. Àwọn tó ní kán dìbò fún Tinubu wọ́n rọ̀rọ̀ sọ. Àwọn tó ní kán má dìbò fún àwọn náà rọ̀rọ̀ sọ. Ṣùgbọ́n nǹkan kan lèmi máa ń sọ tí mo sì tún ní wípé bí wọ́n bá dìbò fún Tinubu bó bá ṣọdún 4 sí tó bá kúrò ń bẹ̀ ńkọ́. Àmọ́ wá mú yàwá lójú páálí. Ṣe jẹ́ ká kúkú yọ abèdú kúrò nínú obì. Ṣe jẹ́ kí oníkúlùkù kúkú kó ẹ̀kọ́ ẹ̀ lọ́wọ́ ńgbà tí èkúté ti tọ̀ sí gbẹ̀gìrì. Ṣe jẹ́ ká kúkú tẹṣán mọ́ oníkálukú lọ ń lo ẹ̀ níbi tá a bá dé. Èmi ò dákẹ́ ẹ pé lórí péèjì mi lè má sọ nǹkan mo ti sọ darí láàárọ̀ ìlú oṣù tí mo jùlẹ̀ mo ti sọ darí láàárọ̀. Nítorí ohun tó wà lẹ́yìn ọ̀fà ó jòjé lọ o. Ta ló fẹ́ gbé Nàìjíríà dìde? Mo ti sọ ń bì kan lẹ́nu kò sẹ́ni tó lè gbé Nàìjíríà dìde. Nàìjíríà ti wó ìyá mi. Ó ti wó. Ó ti wó. Ìgbà táwọn bàbá wo àwọn ní olórin yẹn kan rí ó ní ta ló fẹ́ gbé Nàìjíríà dìde? Awólọ́wọ̀ dé ó ní kán tẹ̀lé òun. Àsíkìwé dé ó ní kán tẹ̀lé òun. Amadu Bello dé ó ní ìhà tòun ló pọ̀ jù. Àtìgbà náà rèé o ẹnu ẹ̀ la máa wà. Ta ló fẹ́ gbé Nàìjíríà dìde? Ẹ jẹ́ kọ́lọ́múdọ́mú ìyá ẹ̀ gbé. Wọ́n ti tọ̀ sí gbẹ̀gìrì. Èkúté ti tọ̀ sí gbẹ̀gìrì. Oníkálukú kókó ẹ̀kọ́ ẹ̀ lọ́wọ́. Bá a bá ní ààrẹ wọ́n kàn dìbò fún Tinubu. Ìṣe tó ṣe ṣe àti bá àti bí tó fi wọlé lákọ̀ọ́kọ́ àti bá àti bí náà tó bá wọlé lẹ́lẹ́kejì kò ní wà ń bẹ̀ títí ayé. Bẹ́ẹ̀ni. Tó bá kúrò ń bẹ̀ ńkọ́. Ìyẹn mo sọ níjọ́ òní Yorùbá wí mo ní kí Tinubu má tan Yorùbá ibi tó bá ń lọ ni kó sọ fún wa. Tinubu má tan Yorùbá. Ibi tó bá ń lọ ni kó sọ ìyá mi. Ẹnìkan náà ti kọ sí ibi ó ní don't be deceived by Tinubu. Àyàngbé ajá dùn Yorùbá wuyì kí la máa jẹ kájá tó jiná Yorùbá ẹ̀rọ rí o. Bàbá mi Yorùbá ló tún wá sọ wípé nítorí wípé the pain of surgery ni mo fẹ́ sọ ní Yorùbá pé ẹni tó bá máa kíní kan kò ní wẹnu ẹni tó bá máa jẹun inú àpáta. Ẹ̀dá kan sọ pé títa ríro là ń kọlà àbí. Títa ríro là ń kọlà yìí ní dẹ́nẹ̀gẹ́ ẹni tó máa jẹun inú àpáta wọ́n ní kò ní wẹnu àáké. Because tó bá wò pé surgery abẹ́sẹ̀ surgery kò máa ní pain tí ò bá wá ṣe surgery yẹn tí n tó dẹ̀ wà ní ara tó ń fa àkóbá lọ síwájú continuously nǹkan. Ìyá mi. Oríta mẹ́ta abìdíyan ọkọ̀tọ̀ tí ń dààmú àlejò la wà. Èmi bìrì ká dá dúró ló lè. Omi tó bá mọ ń wọ̀n balà ń rẹ́ lásì. Ká dá dúró ló lè pè wá. Omi tó bá mọ ń wọ̀n ba là ń rẹ́ lásì. Ẹ ṣeun bàbá mi káwọn mi ti bá wa dá sí. Ẹ ṣeun. Jẹ́ ká lómi bá wa dá sí ìyá mi máa bí tó bá dá fún ẹ. Omi tó bá mọ̀ níwọ̀n là ń bá wọn rẹ́ lásì. Ẹ jẹ́ kú àgbọ̀ dìde ẹ̀yin Yorùbá. Ẹ jẹ́ kú àgbọ̀ dìde gbogbo Yorùbá. Ṣé ká dìbò fún Tinubu ni? Àbí ká dìbò f'Átíkù? Ẹ káalẹ́ o. Àbí Òbí? Yorùbá wuyì. Tani ká dìbò fún nínú wọn? Ẹ káalẹ́ Yorùbá wuyì. Ẹ sọ̀rọ̀ sókè. Hello. Hello, à ń gbọ́ yín. Ẹ káalẹ́ o, ẹ kú ètò. Àjọ ń ṣètò ní sà. Àkọ́kọ́ ọ̀rọ̀ mi ni pé màá kí bàbá yẹn kán fi èdènú kán fọwọ́nú. Àkọ́kọ́ àwọn bàbá ní pé tí a bá ní ká dijú kéèyàn burúkú kọjá èèyàn dáadáa máa kọjá ńgbà míì. Wọ́n dẹ̀ ní pé ká má fìbínú da omi ìwẹ̀nù pẹ̀lú ọmọ. So ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní tínú bá ń bí wa ká má bínú àbíjù ká da ọmọ sínú èrò. Nígbà tẹ́ni tó bínú da ọmọ sínú èrò ìgbà tínú ẹ̀ bá máa lọlẹ̀
inú èrò má lọlẹ̀ o tó yẹ pé kò ní ṣàtúnṣe mọ́ o màá kí bàbá yẹn máa rọ̀ it's not easy lóòótọ́ kéèyàn ṣiṣẹ́ ọdún 11 pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ìkólọ́wọ́ Ọlọ́run á dá padà fún wọn gbogbo ìkólọ́wọ́ Ọlọ́run á dá padà inú mi dùn tó ń sọ̀rọ̀ kan pé àwọn pe Ìgbòho ṣe rí tèmi ní pé restitution ní tèmi kò tẹ́ mi lọ́rùn ká pín kóníkálukú máa lọ ń lo ẹ̀ láyé bàbá Awólọ́wọ̀ gbà táwa tẹ̀ sì wà ní kékeré tí ìyàwó bá bímọ lọ́sítítù ní dísẹ́ hospital general hospital ló wa ọjọ́ ìkómọ́dọ̀ lánàá máa tó rìlíìsì olóyún gbogbo jíjẹ mímu hospital ló máa gbọ́ tó yẹ pé nǹkan tí ìyá ọmọ kan nídìí àwọn ìyá wa ń gbà yẹn ni pé bóyá oúnjẹ tó máa ṣe òwú wọn lè ní kán bá wọn po ògì díẹ̀ wá àti omi gbóná sínú flask oúnjẹ ó lè jẹ́ ráìsì àti dòdò náà máa fún wọn láàárọ̀ different oúnjẹ náà máa fún wọn lẹ́ẹ̀mẹ́ta tàbá dé hospital glucose then wọ́n fáwọn ìyá náà ní tówẹ̀l nígbà yẹn láyé ìgbà yẹn ó máa ń sọ fáwọn ọmọ mi sìn pé nígbà tó ń bá ń sọ pé àdádì báwo ni Yorùbá nation ṣe mú yín lára tó báyìí mú ní ẹ lè mọyì facility western region àwa náà benefit díẹ̀ ń bẹ ìgbà yẹn tẹ́ bá lọ sọ hospital gbéyàn lọ sọ hospital ìwòsàn ọ̀fẹ́ ni wọ́n máa treat yín tó máa fún yín lóògùn tẹ́ máa lọ lé yín. So mo bẹ̀ Ọlọ́run gbogbo alálẹ̀ ilẹ̀ Yorùbá ìkólọ bàbá tí wọ́n wó ilé ẹ̀ Ọlọ́run á dákúlẹ̀ padà kọ́ má sọ̀rọ̀ ìtinú kọ́ má jà bínú tán tá bá bínú tán èèyàn burúkú á kọjá because àwọn ntẹ́mi rí mi ò ń ṣe olóṣèlú èmi gan mi ò fi bẹ́ẹ̀ gba APC but àwọn nǹkan tí mo rí tí Tinubu ṣe mi ò tí ì rí ìjọba tó ṣe látìgbà tí wọ́n ti ṣí Nàìjíríà àkọ́kọ́ iléeṣẹ́ ológun tó yẹ pé iléeṣẹ́ ọlọ́pàá Air Force Navy Army tó bá fẹ́ ṣe wọ́n ṣe máa dé Kaduna nísìn ó ti split ẹ̀ so ó ti gbé sí Òṣogbo tilẹ̀ Yorùbá ó ti gbé fún àwọn ọmọ Ìgbò náà so tó bá dẹ̀ ti Kàràǹgíjà ti ilẹ̀ Haúsá wà lọ́hùn tí ó bá dàbí pé ọ̀rọ̀ ìlú wa di pé bóyá àdójúkọra wa àwọn ọmọ wa á gáìdì ọ̀dọ̀ wa ń bí oníkálukú á gáìdì territory ìyẹn ní ìdẹ́nà gbogbo àwọn Fúlàní caliphate tó ṣẹ̀yìn apá ẹ̀ ìjọba wo ló tó fèsì àwọn Fúlàní kàbà. ó mú wọn burúkú ní nọ́ọ̀tì yẹn o. in fact kò kì í ṣe díẹ̀ àmọ̀nà kò í sì ìjọ ní mo ní kọ́ ọmọ lọ rí epo 20 litre wá 25,600 20 litre tẹ́bá dẹ̀ dá sí generator kò lè ṣiṣẹ́ látàárọ̀ dálẹ́ àmọ́ pé bọ̀tì díẹ̀ náà ni gbogbo àwọn fírífírí tá à ń rí yìí a ní ètí pé pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ẹ̀ máa dáa so kí àwọn èèyàn má jà bínú jù and Tinubu ọmọ wa ni tó bá ṣe ọdún 8 tán láì bá jẹ́ pé ṣe la pín kémi ṣe sọ pé pínpín lèmi faramọ́ tó bá ṣe ọdún 8 tán tíjọba yẹn bá tún fi bọ́ sọ́wọ́ àwọn àjòjì wọ́n á fojú wa rí fàáfo so ó bẹ́tà kan ya kan pín kóníkálukú obì aláwẹ̀ mẹ́ta kò dìjà láàrin ọmọ ìyá mẹ́ta kan là sílẹ̀ nìkan mú lẹ́yọ kọ̀ọ̀kan so Ọlọ́run á ràn wá lọ́wọ́ o ẹ ní fọmọ ṣe o ẹ ní fọkọ ṣe o ẹ nífẹ̀ẹ́ mi ṣe o ìgbà tí ire Yorùbá nation bá máa dé gbogbo abáyọ ayọ̀ àtàlàáfíà láfi fi jó tayọ̀ pàdé ẹ o so ẹ máa bẹ́ tó bọ̀. tani ká dìbò tani ká tẹ̀lé inú ń bí àwọn ọmọ Yorùbá kan o to be sincere inú ń bí àwọn ọmọ Yorùbá kan inú ń bí ọmọ burúkú ẹ káàbọ̀ sátani ká dìbò fún Àtíkù Òbí. mi kì í ṣọmọ àlè Yorùbá Tinubu náà la máa dìbò. Àkọ́kọ́ ọbẹ̀ ni pé bàbá tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan a máa kọ́ bẹ̀ wọ́n náà wípé Olúwa fi ọ̀pọ̀ yanu ní àfẹ́wọ́pò fún wọn tó níbi tí wọ́n fọkàn sí. Kò sẹ́ni tó máa ṣe tí ò ní dùn pẹ̀lú ọ̀rọ̀ tó tiẹ̀ sọ yẹn náà ládùú ọdún yìí àti ládùú owó yìí sẹ́ni tó máa ṣe tó ṣùgbọ́n ibi tèmi kọ̀ tú wò sí ni pé ó ṣe jù wọ́n lọ́ṣẹ̀ sọ inú mi wá dùn pọ́n ní nǹkan tẹ́ ẹ sọ lálẹ́ ní ìṣó olóṣèlú ilẹ̀ níṣẹ́ àti nǹkan tán ní èyí dára sọ fún jẹ́ kókó àwọn yọ sí Tinubu náà kíní tó ṣẹlẹ̀ yẹn jẹ́ ká kó sídà ṣe máa ní ọmọ ọkọ láàrin èyí tó ní sọmọ àlẹ́ bẹ̀rù àdẹ́nà àwọn kan wà tó jẹ́ pé tán máa rán níṣẹ́ tí wọ́n á fi àṣejù sí náà tá a bá rò dáadáa pẹ̀lú ọ̀rọ̀ tó sọ lẹ́yìn kì í ṣe Tinubu kì í ṣe Tinubu ló jẹ́ kó ṣẹlẹ̀ sí wọn
Lagos State wọ́n ní Lagos State làwọn ti ní kíni ilẹ̀ yìí àbí ìjọba Lagos State kì í ṣe Tinubu ló ràn ìjọba Lagos State iṣẹ́ o. To be honest with you ẹjẹ àtúwò báyìí pé ṣé Sanwó-Olú náà ló tún àwọn tó lọ ṣe ń ṣe àwọn ẹlòmíì tó bá ti fi wọ́n sípò wọ́n á lo ipò agbára wọn dáàsọ pé àwọn kan ló lo ipò agbára fine inú mi á dùn bọ́n ṣe sọ yìí pé kí àwọn èèyàn yẹn gbọ́ torí kò rọrùn kan ṣe iṣẹ́ báyẹn kan wá dàrú mọ́ wọn lọ́wọ́ kan bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ kan pàdánù àwọn nǹkan iyebíye àti ògbó kan tó pọ̀ so tí wọ́n bá lè dá padà fún wọn mo mọ̀ pé àwọn ìjọba ń wètò inú mi á dùn ṣùgbọ́n ọ̀pọ̀ kan ń ṣẹlẹ̀ Nàìjíríà tá a lè fi kọ́ Tinubu lọ́rùn ibi àkọ́kọ́ ibẹ̀ nìyẹn Tinubu ṣe everybody ibi tí Tinubu kọ́ ti kọ́ ṣe ìní ní ìgbà táwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ iná lẹ́kọ̀ọ́ nìbàdàn tó jẹ́ pé náà tì ní Tinubu gbà lọ ó gbà bẹ̀ yẹn ṣẹlẹ̀ ibẹ̀ ní bàbá Tinubu ti kọ́ ṣẹ̀yìn ìmọ̀ ìdíjú tì báyìí tó jẹ́ náà tì lọ́ máa ń gbà lọ but along the line mo understand tó pẹ̀lú nǹkan tí bàbá Tinubu tó ń ṣe sí téèyàn gbọ́dọ̀ fi gbogbo ẹnu sọ jáde. ẹ sọ nǹkan yẹn kan fún wa tẹ appreciate lára nǹkan tí Tinubu ṣe ẹ fún wa ní nǹkan. Àkọ́kọ́ ń bẹ̀ yìí tó lóye Sunday Igboho inú mi dùn sí i ibẹ̀ ni bàbá Tinubu ti ṣó pé ọmọ ọkọ làwọn yàtọ̀ sí bàbá Ọbásanjọ́ fún àtakò tán takò bàbá Ọbásanjọ́ ò ṣe bíi pé àwọn kíkó lóye Sunday Igboho ẹ̀ sí bí àwọn bàbá bájọ́ ṣe ń sọ̀rọ̀ nígbà yẹn ìpọn máa filẹ̀ tí wọ́n gbà kí bàbá Ọbásanjọ́ tàbí èèyàn kan kó tọ́ka sí èmi ò rí i pé ìkan bá ọmọ Abẹ́òkúta ni mí kéèyàn kan sọ fún mi pé ìkan báyìí wà ní bàbá Ọbásanjọ́ ṣe nígbà tí wọ́n mú olóyè Sunday Igboho. àmọ́ títí Tinubu lè fi dákẹ́ ṣùgbọ́n ìjẹmọ̀ páwọn ọba kan wà lẹ́kọ̀ọ́ tí mo kọ̀ ronú bí ẹ ṣe ń ṣètò yìí pé ní àkókò tán mú olóyè Sunday Igboho àwọn ọba kan wà lẹ́kọ̀ọ́ ìjẹmọ̀ pé wọ́n support tán ń jáde tán wípé kò yẹ kán mú olóyè Sunday Igboho ẹ mọ̀ pé Tinubu ní agbára lẹ́kọ̀ọ́ láti ní kán gboyè lọ́wọ́ wọn ṣùgbọ́n torí nǹkan tóun náà lé tó bá fi sọ̀rọ̀ nílé níbẹ̀ kò ṣe pé kò ní ṣiṣẹ́ náà dáadáa kò ṣe pé kò òun láti dáwọn ìgbésẹ̀ kan so àwọn nǹkan kan wà tó jẹ́ kó ka lọ́wọ́ kù tí ò bá fọgbọ́n ṣe náà tí ò ní jó débẹ̀ so tá àti ẹ̀ lè máa sọ ìkan àkọ́kọ́ ni kó folóyè Sunday Igboho lẹ̀ ìkan kejì ni pé ó tún wá bá wa gbé ọ̀rọ̀ pé kí Sunday Igboho kó lè Sunday Igboho monitor security Nàìjíríà ilẹ̀ Yorùbá ó dùn mí nínú ó dùn mọ́ mi nínú gan kò fi wò pé tí ìwé ṣe kò wo olóyè Sunday Igboho láti pè pé fi sábẹ́ ṣàkóso pọ́lítíìsì náà ẹ jẹ́ ká wò láti gbogbo ìgbà tán ti ń sọ̀rọ̀ pọ́n fẹ́ ṣe kínní ìpọlitíṣà kan tẹ tí gbogbo tó ń fún àwọn èèyàn ìtọ́sùn state ẹ rí i pé kò ń ṣe kó tọwọ́ olóyè Sunday Igboho pé o gbọ́dọ̀ ṣe nǹkan báyìí fún mi ni màá ṣe máa fún ẹ ó yọ ti pọ́lítíìsì kúrò ó gbé lóyè Sunday Igboho lọ́wọ́ ó ṣèyẹn fún wa tínú mi dùn nǹkan kẹta tí bàbá Tinubu ṣe Tinubu fi dùn mí àwa gan fúnra wa tá a fún akọ́jẹ́ Yorùbá ó kọ́ wa lẹ́kọ̀ọ́ pé àìnáwó ẹni à àwa ni pátí lónìí àwa ni pátí lọ́la owó ìnáwó tó yẹ ká ṣe ẹ̀yin bàkú bàbá kan àgbẹ̀ ìdìbò ṣùgbọ́n Tinubu kọ́ wa lẹ́kọ̀ọ́ ó jẹ́ kó a mọ bá a ṣe yìí máa ṣọ owó náà. ó dà ẹ ṣeun bàbá wa. Yorùbá nànà kùnà ìkan àwọn kan tèmi yìí àti owó tó sílẹ̀ sí Yorùbá tó ti wà ní báńkì gọ́ọ̀mẹ̀ntì. a ti ṣe pátá táyà bàbá wa ẹ má bu wa ó dà ẹ ṣe gan ẹ má kàn dé mu wà pẹ̀lú ọ̀rọ̀ pàtí o a ti ń ṣe pàtí àdèmọ́ máa ṣe pàtí lọ ni a máa ṣe pàtí lọ ni Tinubu Àtíkù Òbí bóyá ẹ lọ ẹ bá a gbọ́n sọ̀tẹ̀ ẹ̀ṣẹ̀. ẹ kálẹ́ ẹ bá wa láìkè ètò yìí lórí ètò Yorùbáwùyí ẹ bá wa kọ́mẹ́ǹtì lórí ètò Yorùbáwùyí ẹ fọ́lọ̀ Yorùbáwùyí. wọ́n ti kọ́mẹ̀tì nǹkan tí mo fẹ́ sọ ní pé nǹkan pọ̀ láti sọ àkọ́kọ́ ni pé ṣe gbọ́ nǹkan tí IBB sọ. IBB wo. Babangida ṣe gbọ́ nǹkan tó sọ ní. kí ló sọ. ó sọ pé táwọn ọmọ tí àwọn ará Fúlàní ṣe
ká ṣọ́ra sí Tinubu ká má jẹ́ kó wọlé ń gbé Yorùbá agenda South West agenda ló gbé bọ̀ wá wọ́n sì ń sọ láàrin àwọn ṣe àwọn enslave àìlọ́sẹ̀ ń gbọ́ mi. máa ń gbọ́ yín. ṣẹlẹ̀ sẹ́ni fídíò náà sí mi. n bá rí fídíò náà ìsẹ̀ndẹ̀ sí mọ inú ní ìgbà tí mo wo news lọ́wọ́ sọ àwọn fẹ́ ọgbà kan dálẹ̀ á fẹ́ enslave àwọn Yorùbá táwọn Yorùbá ò bá ṣe kìíní sẹ́ á ń lọ á di ẹrú bí àwọn Haúsá. Tinubu is not on the ballot. Tinubu is not on the ballot. Yoruba future is on the ballot. Yoruba race or Yoruba tribe is on the ballot. It's serious. Now, I mean, Obi bá lè jáde sẹ́ ká gbàgbé Lagos. Àwọn Igbo gba Lagos wọn lọ. Òótọ́ ni wọ́n prepare kalẹ̀. Àwọn Fúlàní pọ̀ láwọn àwọn kìíní Igbo wọ́n sọ ọ́ pọ̀ nísìnyí wọ́n fẹ́ ti Tinubu bọ̀tà ni. Àmọ́ àwọn Haúsá àwọn ò fẹ́ nítorí pé kí ni sẹ́ Tinubu fún wọn pàwà. Àwọn èèyàn wa ká mọ̀ sọ pé nítorí Tinubu ṣe yìí àwọn ò fẹ́. Irọ́ ni o, Tinubu is not on the ballot. Yoruba are on the ballot. And I will give them an example. Obi pàtó jẹ́ gómìnà ní Anambra nǹkan kó ṣe fún wọn sẹ́ wọn lè gbàgbé ìka ló ṣe fún wọn. Ẹ wá rí ìgbà tó lọ sí campaign lọ ní gbogbo papọ̀ ìyẹn kò sí ọ̀kan òun ò fẹ́ kí gbogbo papọ̀ á pẹ́ nípa ní. Àwọn sáwùsáwù àwọn wá Ìgbò wọn sì wá Fúlàní. Kí eré àwọn ọmọ Yorùbá wá dàrú kan vote àwọn méjì. Bàbá wa ẹ fún wa níṣẹ́ kan tí Tinubu ṣe. Tinubu is not on the ballot. It's the future of the Yorùbá. Ẹ fún wa níṣẹ́ ẹ̀yọ̀kan tí Tinubu ṣe. Ẹ fún wa níṣẹ́ ẹ̀yọ̀kan tí Tinubu ṣe. Tinubu nǹkan kí Tinubu ó ń ṣe tó ń gbé ló dá fún àwọn ọmọ Yorùbá ní gbé nǹkan kan nídìí ní regional system regionalist. Nǹkan ọ̀kan tí Yorùbá nídìí yẹn kò bá tẹ̀ sí gàtà tẹ̀. Ẹ̀ẹ́dẹ̀wọ́ pé regionalism yẹn tẹ́ ìjọba mi bá débẹ̀ ó máa yọ kúrò. Regionalism yẹn sẹ́ àwọn èèyàn máa ń tẹ́ kí Tinubu ó ní ọmọ abẹ́ MK Abiola ni. Bàbá wa nǹkan tí mo bí ní wípé tí Tinubu bá ṣe regional government fún wa nísìn tó bá kú òǹbẹ̀ tí àwọn ọmọ Fúlàní bá débẹ̀ ṣé wọn ní lo veto power kan yọ kúrò. Planning to divide the country in two. Good night, Mr. Kolade. Tinubu is planning to divide Nigeria in two, north and south. Àwọn tí wọ́n kà ti fẹ́ ṣe ti pẹ́ àwọn èèyàn méjì náà tán dára lọ́wọ́ àwọn British kó pọ̀ lọ́wọ́ Saudi Arabia. Kíni ẹ ti wáyé ti pẹ́ ní 2025 December. Àmọ́ Saudi Arabia pé Saudi ọ̀nà sí America ó sọ pé kọ́mọ̀tọ̀ ń gbé àwọn ní interest nínú ẹ̀. Wọ́n ní interest nínú Nàìjíríà. Òun ni ìdíkà manipulate Nàìjíríà ni ẹ̀ àwọn ìdíkà ní àwọn terrorist ni ẹ̀ Saudi Arabia pọ̀ lọ́wọ́ àbùdí kò ní. Ẹ ti pẹ́ tó ń lọ sí kiri London ẹ sì rí nǹkan tó tẹ̀ tó ń bí obìnrin kọ̀ lọ́rùn ni. Nǹkan káwọn Igbo mà ní pé kíní bàbá ẹni kó fẹ́ ọmọ Trump sẹ́ ọ̀rẹ́ Tinubu ni. Kódà ẹ ṣe wọn ká tún gbé kọ̀lọ̀ ẹlòmínú ẹ ṣe sà. Ẹ̀yin yọ̀wọ̀ ẹ fún wa ní nǹkan ẹ̀yọ̀kan tí Tinubu ṣe tẹ́tí wo pé ká dìbò fún Tinubu. Kí ló tẹ̀lé ká dìbò f'Àtíkù ẹ jẹ́ ká mọ̀. Kí ló tẹ̀lé ká dìbò f'Òbí ẹ jẹ́ ká mọ̀. Wá ìtẹ́tí mú Tinubu ẹ jẹ́ ká mọ̀. Èmi dúpẹ́ pé Tinubu fi Sunday Igboho kalẹ̀. Ìyọ́rọ̀ àti ìṣe ìbámu pé Tinubu ṣe ẹ jẹ́ ká mọ̀ ní comment section. A ti pè yín bàbá wa kan àbí ìyá wa dẹ̀ ní tí ẹ gbé kọ́ọ̀dù. Ẹ jẹ́ ká mọ̀ kó tó bá ń pè Tinubu ṣe tẹ́kí ní ká dìbò fún. People want Tinubu ẹ jẹ́ ká dìbò fún Tinubu.
ṣé ní bó Tinubu jẹ́ Yorùbá ṣe ní ká dìbò fún ṣé ní bó Tinubu jẹ́ Yorùbá ṣe ní ká dìbò fún tó bá ń ta búrẹ́dì ní 1000 tí Ìgbò bá rà ní 1000 tí Fúlàní rà ní 1000 Yorùbá ò ní ra tẹ̀ ní 800 o no àbẹ́lẹ̀ ni Yorùbá máa ra tẹ̀ ṣé Yorùbá máa rà ní 800 now ẹ jẹ́ ká mọ̀ nǹkan tí ẹ wò pé Tinubu ṣe o tó dùn mọ́ yín púpọ̀ ẹ fi ní ká dìbò fún Tinubu ẹ kò pé Tinubu ló kàn ẹ jẹ́ ká dìbò fún ṣọmọ ẹni òṣèlú bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀tì di ọmọ ẹlòmíì ni because kúgú náà mú wa nídìí ní 2026 yìí o láti 2023 kúgú náà mú wa nídìí o ẹ̀rọ agbóhùnsókè sà. ló mọ. ẹ ló à ń gbọ́ yín sà wà pẹ̀lú yín sà. Ọlọ́run bá yín gbé. Èmi náà bẹ̀ bàbá wa agbára Ọlọ́run ṣe tó bẹ́ẹ̀ lọ fún agbára Ọlọ́run ó sì bá wa kó sí yọba wa rán ẹni tí ọba wa kàn sí bàbá Bọ́lá Ahmed sí wọn débi pé bóyá wọn ti nǹkan. Pardon me for my word. Ẹ bá gbọ́n sókè sà. Bàbá wa yẹn máa pè ń padà ọwọ́ mi ló tẹ̀. Hello. Hello. Yes ma. Ṣé mo lè sọ̀rọ̀ nísàn? Ẹ sọ̀rọ̀ ẹnì ṣọlẹ̀ mà. Ṣé mo lè sọ̀rọ̀? À ń gbọ́ yín mà, à ń gbọ́ yín mà. Ṣé rí nǹkan tó wà ń bẹ̀? Wọ́n ní téèyàn ò bá gbà. Bẹ́ẹ̀ni bá ṣeré. Ìnẹ́sìn kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe. Bàbá wa yẹn máa pè yín padà torí Ọlọ́run. À ń gbọ́ yín. Tá a bá gbàgbé ọ̀rọ̀ ẹ̀nà ni. So the next ká gbàgbé gbogbo kò sẹ́ni tó lè ṣe nǹkan tó yẹ pé àní ní mistake gbogbo mistake tó bá ti ṣe tí abájẹ rí ipe nǹkan ó tún ṣe àtúnṣe kéèyàn rán ọmọ lọ léèwé kó fèlì ìgbà tó bá yá tó bí ẹ bá fi ojú sí the next thing á tún pass so the next thing nǹkan tí mo fẹ́ sọ ni pé tí ò bá jẹ́ ọpẹ́lọpẹ́ Ọlọ́run gbogbo ò bá ti pa Yorùbá tán bẹ́ẹ̀ni ọpẹ́lọpẹ́ Ọlọ́run tó jẹ́ pé nǹkan Tinubu ó bá wa dọ́gbọ́n sí àti bàbá Ìbàdàn ọba Ìbàdàn yìí tó jẹ́ pé nǹkan bọ̀wọ̀ sí bẹ́ẹ̀ àti òní so ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó ní àfi ní àlàáfíà tí ò bá jẹ́ bẹ́ẹ̀ àwọn Fúlàní ẹ̀ wọ́n fẹ́ pa gbogbo ọ̀ràn bàbá wọn tán ní láì ṣe Yorùbá tó yẹ kí wọ́n fẹ́ gbalẹ̀ nǹkan kan but pé kọ́ Ọlọ́run bá wa ṣe ó bá wa rìlíìsì Sunday Igboho ó yẹ pé kọ́ ó wá jẹ́ olùgbàlà wa tó gbà wá lẹ̀ ta wà lálàáfíà ta ìgbà tó ti bẹ̀rẹ̀ ń sẹ̀yìn kíní yìí máa ń dínkù nǹkan kan tó akọ̀fẹ́ èdè nẹ́sìn ó ṣe yẹn ó jẹ́ tó máa ṣe torí ìgbà yìí gan ó ní Tinubu gbé tó tẹ bá fún ní oríyìn á ṣe tó bẹ́tà jù bẹ́ẹ̀ yẹn lọ nǹkan kan sì rí nǹkan tó bá di pé ń kọ́ ẹ fún lóríyìn ó di pé ń kọ́ ẹ̀ ń sọ̀pọ̀ tòun ẹ̀ dẹ̀ ń sọ̀rọ̀ dáadáa ẹ jọ pé Ọlọ́run kókó sí gbogbo àwọn tó wà ní ká lè gba nǹkan tá a máa gbà pẹ̀lú àlàáfíà kó ṣàpín ní wọ́n pín kó ní kálukú lọ sí Yorùbá lọ ọpẹ́lọpẹ́ olóògbé olùgbàlà wa Sunday Igboho ló gbé wá bá wa ó jọ kí gbogbo kálukú gbogbo nǹkan tó bá ń bínú bí oníkálukú Yorùbá nú ó jọ fún ọfọwọ́ wọnú ká gba nǹkan tá a máa gbà kí àwa ẹlòmíì ti délùú láti 1960 tí ò tí lọ sẹ́tù sílé tó dẹ̀ fẹ́ lọ sẹ́tù sílé. bẹ́ẹ̀ni. tó dẹ̀ lè fẹ́ lọ sẹ́tù sílé ọ̀tá ló lè sẹ́tù sílé bí àwọn Fúlàní ṣe ń pa wá yìí. tí ò bá jẹ́ ọpẹ́lọpẹ́ tó sáyìn pépà Sunday Igboho yẹ ká máa ròyìn ẹ̀ o. tí ò bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo Yorùbá ti kú o. wọ́n ti pa gbogbo Yorùbá tán. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká tìǹkù ẹ̀ làwa Yorùbá o. ó bẹ̀ yín lórúkọ Ọlọ́run ní ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká tó fi ẹnu ká tó fi ba nǹkan tí tó yẹ pé nǹkan Ọlọ́run fún wa ṣe tó yọrí sí rere láàdẹ wà lálàáfíà èyí tó ń pa Yorùbá tó ó tó gẹ́ o ẹni tó kàn ló mọ̀ ọ́ ẹni tó kàn ló mọ̀ ọ́ torí ẹni tó bá kàn tó yẹ pé wọ́n ti pa ìyàwó ẹ̀ kan kọ́ ọmọ ẹ̀. bẹ́ẹ̀ni o kọ́tọ̀kọ̀tọ̀ yìí o. bẹ́ẹ̀ni ẹ̀mí sọnù o ẹ̀mí sọnù o. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí Yorùbá kọjọ kó fọwọ́ wọnú èèyàn ò lè ṣe kó má ṣàṣìṣe kò sẹ́ni tó lè ṣàṣìṣe bọ̀tẹ̀ ìdílẹ́sẹ̀ ẹ jẹ́ ká fọwọ́ wọnú kó ẹjọ́ kó máa fún lóríyìn
kó máa ṣe bó ṣe ń ṣe lọ yìí kó dẹ̀ pín wa region yẹn kó bá wa ṣe wẹ̀ gbogbo ẹ̀ jùlọ kó ṣàpè kí Yorùbá lọ lọ́tọ̀ kí Ìgbò lọ lọ́tọ̀ kí Haúsá lọ lọ́tọ̀ tó lè understand region yìí lọ́dọ̀ àwọn kan sọ pé tó bá ní region yẹn entitled fún nǹkan kan entitled fún eléyìí so tó bá kí wọ́n ṣàbá wá sí àwọn regional government yẹn ó ṣàbá wá ẹjọ́ ẹ jẹ́ ká bẹ̀ ká get the best and again yẹn nǹkan tí Sunday ṣe lábẹ́nú ròyìn pé ńkọ́ nítorí àwa Yorùbá ó ní wọ́n ti release ẹ̀ the next account ẹ̀ wà níbẹ̀ tí wọ́n ti open ní Yorùbá wo ló lè ṣe ó ti ṣàkáǹtì Sunday Igboho wọ́n á ní kó òun fẹ́ gba orí olórí òun fẹ́ du orí olórí tó máa náà fẹ́ du orí olórí but man yìí ó ṣàtẹ́dọ́gbọ́n wípé nǹkan kan òun lọ́dì pẹ̀lú ẹ̀ gbogbo nǹkan tí ó bá jẹ́ entitlement wa ó lè fi ọgbọ́n gbà ní ọwọ́ ẹ̀ ẹjọ́ àtàwọn tó ń kàn dé mu Sunday Igboho àtàwọn tó ń kàn dé mu Tinubu ẹjọ́ ẹ má jà bá nǹkan jẹ́ kójú owó tó là ó ẹ jẹ́ kójú owó là kí yèwọ́ ó ṣí o wá ṣọ̀rọ̀ ẹnu wa ká mọ̀ nǹkan tá à ń sọ o ká dìgbò fún tẹ́ ẹ̀ bá dìgbò fún ta lẹ fẹ́ dìgbò fún ṣé Fúlàní lẹ tó fẹ́ dìgbò fún àbí Yíbò ṣé Yíbò láìkí yín Yíbò láìkí yín ẹjọ́ ẹ jẹ́ ká parapọ̀ bá ṣe ní òṣùṣù nǹkan tí Sunday dẹ̀ bá fi ọgbọ́n tó ń bá wa fi ń béèrè lọ́wọ́ ẹ̀ tó ń ṣe ẹjọ́ ẹ jẹ́ kí ẹ má jà bà nǹkan jẹ́ kó tó di ká máa tún nǹkan ṣe o ẹjọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ gbogbo ọmọ Yorùbá lórúkọ Ọlọ́run ní alálẹ̀ Yorùbá gbè wá o àní rí ewé orè gbogbo ẹ̀ ló ti ń dínkù. Mami ẹ bá níṣẹ́jú méje bá a ṣàdúrà fún máà tí wọ́n ní wọ́n wó níṣẹ́jú kan sí méje bá a ṣàdúrà fún máà tó sọ pé wọ́n wó ṣọ́ọ̀bù àwọn yẹn. Because wọ́n láwọn sì ń san gbèsè. Wọ́n láwọn sì ń san gbèsè. Kíní ìkó ń ṣe Tinubu èyí táwọn gọ́ọ̀mẹ̀ntì tó ń ṣe London. Mami àní ẹ má tún padà sẹ́yìn abẹ́jọba Tinubu náà ni ọmọ tí ò ṣe dáadáa wọ́n á ní àwọn òbí ẹ̀ ní òótọ́. kí máa nìyẹn kó jọ Ọlọ́run àfòfò rẹ̀ ní pẹ̀lú ògo Ọlọ́run tí Yorùbá bá dá gbogbo nǹkan tó bá lè ṣe ní àtúnṣe gbogbo àwọn tó ń wọlé tó ń ṣe kínní the nation Yorùbá á fún anybody ní little token tó jẹ́ pé nǹkan a máa fi ṣe kó jọ kó fọwọ́ wọ́nú Ọlọ́run àfòfò rẹ̀ ní kó jọ kó má bínú torí mi ò tètè gbọ́ tí tó ṣẹlẹ̀ torí mi ìwọ́ọ̀kì ti ìgbà tẹ́ ṣe láàárọ̀ mi mọ̀ pé nǹkan mo rò pé nǹkan tẹnu rọ́ ó kàn ń sọ nǹkan torí mi mọ̀ pé nǹkan wọ́n dá lóró ni wọ́n dá lóró ni ọwọ́ wọnú Ọlọ́run àfòfò rẹ̀ ní pẹ̀lú ògo Ọlọ́run gbà tá a bá gba Yorùbá gbogbo nǹkan ló máa lọ́nà máa là fún gbogbo àwa Yorùbá náà a ní good intention a dẹ̀ ní good plan torí ọmọ ológo ni wọn ọpọlọ wá dẹ̀ pé bí Alájọ Ṣómólú gbogbo àwọn tó jẹ́ pé wọ́n pa lẹ́kùn tó ń wọlé wọn the next nígbà tí nǹkan bá ń bú mi fún ata ti sẹ́tù gbìgbìgbì bó bá jẹ́ kínní náà máa kọ́ fún wọn ní ilé income náà máa kọ́ fún wọn gbogbo àwọn tí wọ́n bá kọ́ low income fún wọn ní kan máa san half so the next gbogbo yẹn kí Ọlọ́run kó jọ ká mú sùúrù àwa Yorùbá orí wa pé àṣẹ plan tó dáa fún wọn a lè kọ́ gbogbo low income ká kọ́ ó jẹ́ pé for example wọn ní kan máa san nǹkan bíi 30,000 tó jẹ́ pé gbogbo àwọn tá a bá jẹ̀rí pé ńkọ́ wọ́n wọlé wọn a lè sọ pé kan máa san nǹkan bíi 20 tó jẹ́ pé àfi ṣe appreciation fún wọn kí ó jọ nítorí Ọlọ́run kí gbogbo wọn fọwọ́ wọnú orí máà nìyẹn pé àní Yorùbá ní ìtorí ẹ̀ tó pé jù yẹn lọ ẹjọ́ ẹjá sowọ́pọ̀ ilé wọlé mo bẹ gbọ́ Odùduwà á gbé gbogbo wa kó jọ nítorí Ọlọ́run kí wọ́n jẹ́ kí torí tó bá ń gbọ́ ike ńkọ́ àwọn kan fà lọ sókè àwọn kan fà lọ sílẹ̀ Tinubu ó lè tún yí padà ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ ẹ jẹ́ ká dìbò fún kó wọlé tó gbogbo wa kó nǹkan máa dá kí bàbá yẹn orí ìkúnlẹ̀ mo wà ẹ bá mi bẹ̀ ipa gbogbo wa. abẹ́yìn o bàbá wa ẹ bá wa fọwọ́ wọnú ẹ dákun Ọlọ́run àfòfò rẹ̀ ní ẹni tí àwọn ẹni sọmọ kò yí sí o ọdún mọ́kànlá nínú òtútù ní Germany. nǹkan tí mo fẹ́ sọ yẹn Yorùbá gbòyè gbogbo wa dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin mídíà náà Olúwa wà pẹ̀lú yín Olúwa á dì yín mú gbogbo wa
ó la máa bèrè gbogbo Yorùbá nation yìí pẹ̀lú àlàáfíà ara líle kí ó jọ ó jẹ́ kí Sunday Igboho máa bá wa fi ọgbọ́n gba gbogbo nǹkan tó bá yẹ pé ń pa lẹ́tọ̀ kó máa bá wa fi gbà kó jẹ́ kó ó jẹ́ APC náà ó jẹ ọgbọ́n ó fi ń bá sọ̀rọ̀ láti sọ pé Tinubu ò dẹ̀ ṣe léè fún ò dẹ̀ ṣe léè fún Ọlọ́run dẹ̀ ń kó sínú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run Yorùbá ẹ jẹ́ ká tẹnu tún ti ṣe ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká gba nǹkan jẹ́ kó tó di pa máa ṣẹ̀ máa tẹnu tún ṣe Olúwa wà pẹ̀lú wa ó dàbọ̀ mi ìsọ̀tún yẹn lọ Yorùbá. ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe gan. ọ̀rọ̀ yìí ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí. Clef can you call in? Clef wá wa pè wọlé. Clef ní ká lọ join ọmọ ọkọ rẹ fún 1 million match. ẹ bá wa gbóhùn sókè. ẹ ra màmá mi bá wí. ẹ ṣeun. ṣe rí aláwọ̀kọ́ ọ̀rọ̀ ti tèmi ni wípé ẹ jẹ́ ká rántí pé bàbá kí Sunday Igboho ní ẹ̀sẹ̀ yìí kí bàbá Bọ́lá Ahmed tẹ́ mọ̀ pé wọ́n